ẹni tó ṣe fáìbàrà kò tó jẹun ìyẹn ń gbáyé bí ọ̀daràn ni ẹni tí kò lè sọ tẹ́gbẹ́ ṣe ó dàbí ẹni tó wáyé wá wòran. Ọlọ́run o máa jẹ́ wáyé wá wòran, má jẹ́ ń gbáyé bí ọ̀daràn, kì mọ́ yàgàn ohun rere tí mo fẹ́. Ẹ̀rù orin yẹn máa ń bà mí gan tí mo bá rántí ẹ̀, torí àsìkò ìgbà tó orin yẹn jáde ní tó pọ̀ là kọjá gbà yẹn. Ìjọba ọ̀run dà fagbára wọ̀ ni o, kò sówó kò sólùrànlọ́wọ́, àdẹ̀fẹ́ ga àfẹ́ hàn afẹ́ nǹkan tá à ń ṣe yìí káwọn èèyàn ó mọ̀ wá, kò dẹ̀ sẹ́ni tó máa support wa. Mo ní promoter kan nígbà yẹn, Èkó ló wà, wọ́n wá ní kí ká lọ wá owó, àwọn náà máa support wa tá a máa fi ṣe késẹ̀tì yẹn. Tó bá ti yá owó tá a ná yẹn a máa rí owó yẹn padà. Bó tó bá ṣe késẹ̀tì yẹn tá a bá lọ lẹ́nìí wọ́n á ní àwọn gan ò tí ì jèrè owó táwọn gan ná, àwọn ò tí ì rí. Ìwọ tó wá jẹ́ pé àwọn ń gbé ògo rẹ sókè, táwọn ń fẹ́ boost ìràwọ̀ rẹ, ó wá béèrè owó. Ṣówó ló yẹ kọ́kọ́ máa béèrè ni. Owó tá a dẹ̀ ná yìí èmi mọ ibi tí wọ́n ti mú un. Wọ́n máa pòrí Èkó, máa pòrí Èkó, máa lọ máa bọ̀. Ètí mi bá ti rówó tí mo máa fi gun mọ́tò máa wọ tírélà. Mo máa wọ tírélà, ọkọ mi á ní kí n wọ tírélà lọ, mí pé oní tírélà kan wà ládùúgbò wa gbà yẹn, tán bá ti ń lọ ṣé kò wá sọ, màá dẹ̀ wọ tírélà wọn, màá wọ lọ sọ́dọ̀ máa yẹn, màá padà. Ẹnìyàn wá sọ fún mi pé sí mo mọ̀ pé irú táìmù tí a bá wọn pàdé yìí àkíwọ́ yẹ kí n wò pé àwọn help mi náà. Ìgbà yẹn kò sí promoter tó máa gbé olórin ẹ̀mí obìnrin tí ò ní fẹ́. But wọ́n á wò pé ìwọ́n ti àtàlébù ẹ̀ ìwọ àtọkọ ẹ̀ lẹ́tún jọ wá, ó dẹ̀ tún yọ̀ǹda ẹ̀, ó tún wà béèrè owó lọ́wọ́ mi, ó yẹ kó kọ́kọ́ kí mi ná. Pé àwọn ò tiẹ̀ yọ sàǹdà, wọ́n fi sí yín lẹ́nu ó yẹ kó kọ́kọ́ kí mi, èwo dẹ̀ ni. Ó yẹ kó kọ́kọ́ kí mi ná pé mo tiẹ̀ sóore yẹn fún ẹ, mo ń gbógo ẹ ga káyé lè mọ̀ ẹ́, táyé bá mọ̀ ẹ́ ṣé wàá dá mi mọ̀mọ́ gbà yẹn ni. Lọ́kàn mi bá tún ní kí n máa bẹ̀ wọ́n, but owó gbà yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe tán fi ń rówó yẹn, iṣẹ́ yẹn ti dọ̀bálẹ̀, iṣẹ́ yẹn ò dìde mọ́, kò dẹ̀ sólùrànlọ́wọ́. Ẹ̀rù wá ń ba èmi náà yìí pé orin kí làwọn fámìlì wọn máa kọ kì mí. Ìyà kò yẹ mí, kò yẹ mí o bàbá, òṣì kò yẹ mí, kò yẹ mí o bàbá, kí má mọ̀ sí kí má má yá o, mo bẹ́lẹ́dà mi sọ. Kí má mọ̀ sí kí má má yá o, mo bẹ́lẹ́dà mi sọ. Kọ́wọ́ òṣì kúrò láyé mi, mo bẹ́lẹ́dà mi sọ o. Kí má mọ̀ sí kí má má yá o, mo bẹ́lẹ́dà mi sọ. Ẹ̀mọye nǹkan mi táwọn náà máa fojú rí gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ pé wọ́n kàn wò pé tí ò bá wá ṣe pé torí pé mo fẹ́ kíyàwó mi ga, ṣé lè wá máa ṣe nǹkan báyìí máa wò ni. Ṣé mọ̀ tí wọ́n kàn faradà pé wọ́n á gbójú o. Ẹ̀wọ̀n tẹ́lómi bá fẹ́ snap pẹ̀lú wa ni, ẹlòmíì á fẹ́ ya fọ́tò pẹ̀lú olórin obìnrin yóò wá ka yín tán, ìyàwó níyàwó. Ẹ̀yin ò lè ní tú mi lẹ̀ ni. Á wá ka yín tán, ẹjọ́ sá gan wọ́n ti ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀, èmi ò sọ fara wọn gbóná, ṣùgbọ́n ẹ mọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Àwọn nǹkan míì wà tẹ́lómi ò lè, ọ̀bọ tí ò lè fi ṣe kí lorúkọ ẹ̀ torí pọ́kọ ẹ̀ tẹ̀lé yẹn, wọ́n lè gbé kọ́ọ̀kan kálómi sọ pé gbé fúnyàwó ẹ̀. Báwọn náà ń ṣe máníjà, nítọ́jú máníjà máa ń rí náà. Hello, ṣáwa Kristi ni mò ń bá sọ̀rọ̀ ni. Wa Kristi ọkùnrin ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ, a lè sọ ẹgbẹ́ fúnyàwó. Gẹ́gẹ́ bí ọkọ yín ṣe wá jẹ́ kérúbù, yes ma, tó bá gbé ìgbésẹ̀ lọ́la pé mo fẹ́ fẹ́ yàwó lé yín, báwo ni ó rí lára yín? Ṣé ò fàyọ̀ gbà? Àbẹ́ gbàdúrà rẹ̀. Mo ti kọrin pé ògo fọ́lọ́run lókè, hallelujah, ògo fọ́lọ́run tó ẹ má gbé yẹn wá. ẹ gbàdúrà rẹ̀. Ọ̀nà bó rẹ̀ ń lọ, yes ma.
ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yọmọ gbé lábẹ́ òjìji Elédùmarè ẹ̀rí bẹ́yẹ bá ṣe lọ lásọ̀kò rẹ̀ àmọ́ kí n pé ẹ̀ ńlẹ́ níbẹ̀ yẹn ẹ̀yin èèyàn wa pátá ìlọ́kùnrin ìlóbìnrin àtọyúnú àtàṣẹ ẹ̀dí àti pàápàá jùlọ ní gbogbo ibi tí ẹ bá gbé ń gán ní wa lójú korojú ṣe lóní pẹ̀kínpẹ̀kí la tún kóra wa a tún ti dé o àwa ikọ̀ ohun ojú ń rí Drive TV podcast show ojúmọ́ rí mẹ́wàá ojú alájà pàǹkan kísà lẹ́yìn odi gbogbo ohun tí ó rọ̀ mọ́ bí a ṣe rìnrìn àjò nínú ayé lẹ́nu iṣẹ́ láàrin ìdílé gbogbo rẹ̀ pátá la mọ̀ mú wá lẹ́lẹ́yọ ẹ̀yọ àti mú àlejò tó pàtàkì wá sójú ìwòran yín fún àkókò yìí ẹ̀yin náà sì ti mọ̀ pé àwọn wúwo la mọ̀ mú wá torí bá mi kọ́ torí ká lè túbọ̀ gbádùn ara wa dáadáa ni Bọ́lájí Sànúsí ló kọ tọ̀dọ̀ tèmi kó tó di pé a tẹ̀síwájú àbí a ṣàfihàn ojú àlejò wa máa fẹ́ kí ìyálòde àjà wa ẹ kọ́kọ́ gbà sí aláàánú. ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí tí bàbá àti ìyá àtọmọ aládùúrà ń tọ̀ orúkọ mi ò yí padà olóyè àgbà ọmọbabìnrin Olúwatósìn Àjàdí lèmi ń jẹ́ èmi ni ìyálòde wọn lóde Àjàwà ayé a máa pè mí ní ìyá Fáṣọlá wọn á tún yà wọn á tún wò pé òkè Ebony tún là á máa pè ọ́ o torí àwọ̀ tó lódùmarè fún mi lónìí ẹ ó gbádùn wa bíi kà á sí nǹkan torí tá a bá ṣàfihàn ojú àlejò wa tán ẹ̀yin náà rí fìlà àrà tí wọ́n dé ẹ mọ̀ pé fìlà àwọn áńgẹ́lì lọ́run ni Bọ́lájí. Yorùbá ní tí a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ibi tí awíládé yìí ọ̀rọ̀ bù ṣe ká mọ̀ wọ́n lẹ̀ kọ́ mọ̀ bàbó ẹ jẹ́ kí a ṣàfihàn ojú àlejò tí a gbé wá sí ojú ìwòran yín fún ti àkókò yìí àgbà olórin ẹ̀mí ni wọ́n sì jẹ́ obìnrin kí wọ́n á pè wọ́n ní obìnrin bí ọkùnrin pabambari ibẹ̀ tún ni pé wòlíì tún ni wọ́n bàbá sì tún pè wọ́n ní ajínrere àjàyòpa ta ni mò ń perí Lady Evangelist Prophetess Fúnmiláyọ̀ Ẹwà Kristi mọ̀mọ́ ẹ bá kí gbogbo àwọn èèyàn tó ń wò wá kárí ayé. nínú orin. ẹ̀yin màláíkà o ẹ̀yin màláíkà ẹnubodè yìí ẹ ṣílẹ̀kùn ilé orin yá a fẹ́ lọ pèdè sọ́lọ́run ọ̀run ọba ìmọ̀lẹ̀ ọ̀gá ìmọ̀lẹ̀ tó dá ìmọ̀lẹ̀ tó rán mọ̀lẹ̀ níṣẹ́ pàṣẹ ìmọ̀lẹ̀ kí ìmọ̀lẹ̀ ó wà. Ẹwà Kristi dé o Ọlọ́run máa bọ̀ wá. Ẹ má mind before ìsinmi ṣe rí àṣẹntì prógráàmù dé ni orúkọ mi ni Lady Evangelist Prophetess Fúnmiláyọ̀ Ẹwà Kristi Ayadébáyọ̀. tó ẹ ṣeun mọ̀mọ́ Ẹwà Kristi. Yes sir. àṣàdédé gbé yín wá kódà tí a bá wo bí ohun yín ṣe rí yìí àbá pé akáyọ̀ǹda ṣùgbọ́n àwọn èèyàn ń dà wá láàmú. Wọ́n ní àdàmú yín kéré àmọ́ kádàrá yín ò kéré. ẹ jẹ́ kí a wo orin ẹ̀mí nírú èyí tí ẹ ti fi ṣẹ̀ wá lọ́wọ́ yìí bolẹ̀ ti bá ṣe ní MP kan nínú nítorí kò sígbà tó bá yín lójijì rí. ohun gbogbo látọ̀dọ̀ Ọlọ́run wá ni orí ọ̀fẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní mo jogún ẹ̀ lára grandma mi. ìyá àbí ìyá bàbá. màmá tó bí màmá mi níbẹ̀ lèmi gbé. so a máa ń ṣe ìsọjí wọ́n máa ń lọ sí ìlú kan a máa ń kiri ìsọjí káàkiri so wọ́n máa ń compose orin ìsọjí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láti bẹ̀ mo tún ṣalábàápàdé ọkọ mi. Ọlọ́run wá fáwọn lórí ọ̀fẹ́ pé ká máa compose gan. ṣé o tán bá ti gbé tiwọn kalẹ̀ èmi náà gbé tèmi kalẹ̀ wọ́n á yọ tí wọ́n bá yọ kúrò wọ́n á yọ kúrò bẹ́ẹ̀ wọ́n á lẹ̀ pọ̀ àdòdìdì bó o ṣe kọ́lẹ̀ kan yẹn má kọ́ bẹ́ẹ̀ mà jẹ́ àṣẹ báyìí gbé báyìí ṣé o bọ́lọ̀ ṣá ṣe ń ti bẹ̀tẹ̀ síwájú àtòrìn ìsọjí. níbi tí iná ti ràn nìyẹn. bẹ́ẹ̀ ni sà. tí mo bá fẹ́ béèrè
kò sí bí ẹ ṣe lè jogún tó ó yẹ kẹ́ ẹ ní aláwòkọ́ṣe kan tàbí bí ọ̀gá tẹ́ ẹ tẹ̀lé tá lọ̀gá yín nínú iṣẹ́ orin ẹ̀mí. ṣẹ́rí tí mo bá máa sọ ẹni tí mo fi ṣe bí àwòkọ́ṣe mi màmá mi lady evangelist prophetess Àtinúkẹ́ Ọbánlá ṣùgbọ́n ẹni tí mo lè sọ wípé mo tẹ̀lé níbi tí mo ti dìde bàbá wa Sunday Ológo Dídán. Sunday Adébáyọ̀ Ológo Dídán ọba orin. bẹ́ẹ̀ ni sà. àwọn lọ̀gá tẹ́ ẹ tẹ̀lé. àwọn lọ̀gá tí mo tẹ̀lé ṣùgbọ́n lágbèékalẹ̀ mi tá máa ń pè ní mẹ́ńtọ́ àbí Àtinúkẹ́ Ọbánlá. òun ni ẹ wò kọ́ ṣe pé bí ìyá yìí ṣe ń ṣe yìí wù mí lẹ́yìn náà ṣe mú tọ̀. ní ti ìwé mélòó ni ẹ kà? ṣe rí ibi tí mo gbé kò jẹ́ kí n lè lọ jìnnà jù nínú ìwé kíkà bọ́ mo jáde secondary school mo ka grade 2 nígbà yẹn o mo ka grade 2 ṣó lẹ́yìn grade 2 yẹn it's okay. kò sí oore ọ̀fẹ́ láti tún tẹ̀síwájú mọ́. kò sí oore ọ̀fẹ́ mọ́. Olúwa ṣeun. téèyàn mọ ara rí wọnú orin lógidì ó tó ọdún mélòó báyìí tẹ́ bẹ̀rẹ̀? téèyàn máa ń rárí wọnú orin lójijì. ògidì gangan. tẹ́ mú níṣẹ́ gan. tí mo mú níṣẹ́ láti 1999 May 16. May 16 1999 kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀hún tẹ́ ẹ fi rí mú níṣẹ́? ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni ọ̀gá akọrin chọ́ọ̀chì wa mo dẹ̀ ti ń tẹ̀lé dádì tí mo sọ yẹn mo ti ń tẹ̀lé wọn àwọn máa fà mí létí ìwọ náà kó báǹdì jọ ẹ̀dàn pé gbogbo àwọn nǹkan wá sí anes ní ẹ̀mí ló ń darí kérúbù ni mo wá máa ń gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ tèmi gan bá tún sùn fúnra mi mo máa lálàá mo ń ṣe báyìí ìgbò wá yá prophet kan wá sí chọ́ọ̀chì wa ló wá sọ fún mọ́ èmi ó ní ìgbà yà wà ní 1998 ó wá ní ọdún kan sí àsìkò tóun ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ikọ̀ yìí máa bẹ̀rẹ̀ gbéṣẹ̀ kan o wọn ò gbọ́dọ̀ dí lọ́wọ́ torí gbogbo ìrìn àjò àwa sí anes bàbá tó bí mi àwọn fẹ́ ta korú nǹkan báwọn ṣẹpọ̀ ọ̀dọ̀ grandma mi mo ní mo gbé màmá mi náà lọ ní 9 sí anes but bàbá mi Catholic làwọn mo ṣe sí àwọn náà ti dín sí o ṣe àmọ́ tí yàyà ń ṣe wọ́n ti dín sí anes báyìí ìtí yàyà ń ṣe wife tán fẹ́ ṣe tó bá yá náà wọ́n sá support ìyàwó wọn ni mẹ́sẹ̀gì táwọn ti wá gbọ́ kíkiní yẹn tó bẹ̀rẹ̀ time tí mo bẹ̀rẹ̀ tí mo kàn kó yẹn jọ pé mo máa ṣe kíní yìí wọn ò sọ̀rọ̀ wọn kàn bá kí mi ni so láti bẹ̀ bá a ṣe ń lọ nìyẹn ká lọ síbi ká lọ kọrin time bàtà tún bẹ̀rẹ̀ yẹn gan tiẹ̀ ni a máa lọ sí competition tó jẹ́ pé obìnrin tá a bá máa kọ́ wọ́n máa fún wa ní fast nínú Bible pé ká báyìí lẹ́ máa kọrin lé lórí o ẹ̀dẹ̀ nílò ju 15 minutes lọ time ìgbà tí mo dẹ̀ ń sọ yìí gan náà nìyẹn nínú sí anes l'Ógbómọ̀ṣọ́ wa yìí o kò sí obìnrin kankan tó lè pò ń kẹgbẹ́ olórin jọ àbí òun tí ń kọrin tí bá ń kọ́nu chọ́ọ̀chì ìyá ẹ̀ ó ń kọ́nu chọ́ọ̀chì ọkọ ẹ̀ kò kọrin kiri kó máa kiri kí bẹ́ẹ̀ mi ṣe ń kiri after àgbà tẹ́mi dìde gbogbo àwọn obìnrin mi náà ṣe làwọn náà ní ògo ni fún Kristi lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run. Olúwa ṣeun. bí ẹ ṣe wá kó ọmọọṣẹ́ jọ nígbà tẹ́ ń kọrin káàkiri àwọn ìjọ kan sí ìjọ kan kí ni àwọn ìdojúkọ tí ẹ bá pàdé lásìkò yẹn? àwọn ìdojúkọ pọ̀ tí mo bá ní ká máa sọ ẹ̀ mọ̀ pé obìnrin Ọlọ́run ló ń ṣàánú fún wa àwọn ìrìn àjò ká rìn káàkiri ká lọ kọrin níbì kan bóyá kíbi olórí chọ́ọ̀chì yẹn kó lóun máa wọ́n mọ̀ yọ̀ǹgídù. so ìyẹn gan kùn kan tí ọkọ mi fi gbà pé gbogbo ibi tó bá ń lọ àjọ máa lọ ni èmi máa yà fi. ọkọ yín ò fẹ́ kí wọ́n gàzọ́ lọ yín. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ èmi ò sọ bá àǹtí mi
so yẹn làwọn fi wò pé láti help ẹ gbogbo ibi tó bá ń lọ dẹ̀ túmọ̀ pé ọwọ́ tí àwa obìnrin tá a máa fi mú àwọn ọmọlẹ́yìn wa ìkọ́ni ọkùnrin ó tún wọ́n á tún bẹ̀rù ọkùnrin ju èmi lọ so ó jẹ́ kí àwọn ọmọ báàdì mi wọ́n ní discipline a lè lọ síbi kan kí wòlíì kan sọ pé kinní kan ká ṣiṣẹ́ tá a máa ṣe ẹ̀ jáde tó wáyé kó máa bá wa sọ̀rọ̀ ni kódà bí mo bá lọ tọ̀ wọ́n á yan ọmọ ẹgbẹ́ tó máa sìn mí débi tí màá ti tọ̀ tí màá dẹ̀ padà sáàyè mi jókòó tí ẹ bá dẹ̀ lẹ́wà Kristi mo fẹ́ rí ẹ màá dúró báyìí ọmọ báàdì mi máa dúró tì mí torí nǹkan tó máa ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ rí ń bẹ̀ ṣò dúró tì ìtẹ́ bá fẹ́ sọ jẹ́ kan sọ lójú ẹ̀. ṣé ẹ rò pé owú ọkọ yín pọ̀ láàrin òun ni owú ló jọ. ṣé kì í ṣe àwẹ̀lẹ́yìn nìyẹn náà. èwo làbúrò ọmọ fi ní sọ́ni. bí a ti ṣe ẹyin ní obìnrin àkọ́kọ́ tí ó kọrin. ṣe rí kò kí ṣòwò lọ́kàn bí mo ṣe rò ẹni tí mo sọ pé mo wo àwòkọ́sí ẹ̀ màmá yẹn tó bá kọ́ ọmọ lọ sí program àwọn gan fẹ́nu ara wọn sọ yàtọ̀ fún nǹkan tó ń ṣe lójú wa báyìí tó bá kọ́ ọmọ lọ sí program tí ọkùnrin kan bá tò sí ọmọ ẹ̀yìn wọn tí ò náà tí ọ̀gá tó kàn dìde mọ̀mọ́ Tinúkẹ́ níṣẹ́jú ẹni tó bá wọn lè kó fọ̀tí fọmọ yẹn gbàá pé kó má gba toasting. yẹn kọ́ kó lè ní discipline tó bá fẹ́ pàdé yẹn lọ pàdé ẹ̀ lọ́tọ̀ kì í ṣe time ta sọ pé a lọ ṣiṣẹ́. àwa náà níwèé táyé ń kà náà ìtàn bá rí lára wa àwòkọ́ṣe wa ni wọ́n á fi wò bá ṣé lè mọ Ọlọ́run báyìí àwòrán nǹkan tó ṣe dà nínú ayé ẹ̀ ṣó ká má bàa mo lè sọ pé ká má bàa corrupt wa kí n tá à ń ṣe yìí kó lè ṣe é mú yangàn láti fi báwọn mi sọ̀rọ̀ pé ẹwà àwọn tó síwájú yín o mi ì rí ní ọ̀kan tèmi o èmi ò rí bíi pé bóyá òwú mo wò bíi pé kíṣẹ́ ìránṣẹ́ yẹn kó má bàa ṣubú bí mi ṣe wò nìyẹn. ẹwà Kristi lọ́tún Yes, sir. ẹwà Kristi lósì bó lẹ ti rorúkọ yẹn. ṣé mo lè sọ pé praise the Lord. Orí ètò ni mo wà. hallelujah. orúkọ yẹn àtẹnu Ọlọ́run ló ti wá ó ráì pé ní ẹnu alóore ni èmi ti gbé jáde wọ́n wá fi ṣe proverb 25 àbí tó ní ojú dáradára ni ẹ̀tàn wà ẹwà sì já sí asán má wo ẹwà rẹ kó má bàa kọ́ṣẹ́ o orúkọ tíṣẹ́ ìránṣẹ́ rẹ ó máa jẹ́ ẹwà Kristi ìgbà yẹn gan mi ò gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ ẹwà Olúwa ẹ pé orúkọ yẹn ti pọ́n tá ń sìn ọ̀pọ̀lọpọ̀ bímọ sì wọ́n sọ ẹwà Kristi èmi ò gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ ni àìmọye àwọn wòlíì gan sì ti máa gbọ́ ẹwà Olúwa tó bá pé olórí ẹwà Kristi máa tó gbẹ́wò Olúwa mo máa tó mo rò pé mi lẹ́ ń pè nínú ìyàwó Olí làgbájá ni ìyàwó Olí là ń pè ṣé orúkọ yẹn mi ò gbọ́n bì kankan ẹnu Olúwa la ti dá fún mi agbàgbọ́ nínú Olúwa wípé ẹ̀mí Ọlọ́run ló gbé jáde pé nǹkan tó máa jẹ́ ni ìgbà èdè ni máa kọrin sọjí ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń lò mí so ó jáde bóyá ká ṣèdè ká tú wọ́n dẹ̀ ní nǹkan tó sọ fúnra rẹ̀ nìyí o fúnra rẹ̀ ló sọ àtìgbà èdè ni mo sọ fọ́kọ mi ìkan báyìí wọ́n ní tó máa jẹ́ náà ni. ẹ máa ń lọ́nú ẹ̀mí bẹ́ẹ̀ ṣe wà yìí. ìgbà ọmọge mẹ́rin tó bá mọ̀ mí á rí i pé muslim dáadáa mo máa ń rìnrìn àjò ẹ̀mí gan ìyẹn gan kò kàn tí dáàdi mi ò fi láìkí sí anes wọn pé ìwọ ọmọ tó lára wà ti lọ́nà àwọn pé àbí torí pé ọ̀dọ̀ girama rẹ̀ tó ń gbé tí wọ́n ní church ṣe ló fa kínní ẹ jẹ́ kọ́mọ yìí kàwé bàbá mi máa pariwo ẹ jẹ́ kọ́mọ yìí kàwé ṣùgbọ́n àwọn ọmọ wa ń gbà yẹn wọ́n gbàgbọ́ nù pé kódà bó ṣe wà ẹ́ kì lọ́la tí Olúwa bá ní kó ṣe ìṣọ́ òru
mọ́júmọ́ tó ráyè kàwé àwọn gbàgbọ́ yìí pé tó bá ti dénú kíláàsì ẹ̀mí olúwa máa tọ́ ẹ nígbà yẹn tí ò rí bẹ́ẹ̀ sí yìí ní tó bá gbé sórí ní tí bá bẹnu yẹn lọ tí máa ń pààyàn pa ní tó bá máa ló kọ bọ̀ tí gbà yẹn àwọn gbàgbọ́ yìí pé ẹ̀mí ọlọ́run lè darí ẹ kó o máa ṣìṣe ìgbà yẹn ni mo máa ń lọ́nú ẹ̀mí gan o mo lọ 14 days mo lọ 21 mo lọ 7 days ìgbà tí mo wọlé ọkọ tí mo kàn sí lọ́nà ẹ̀mí bá mo bí ọmọ mi second born lọ́kọ mi ò sì gbà mọ́. ṣé ó ń ṣiṣẹ́ lóòótọ́ tẹ́ mẹ́nubà ló jẹ́ kí n fẹ́ béèrè yẹn. Yes, ma. àwọn ìjọ cns kan àwọn wòlíì kan wọ́n máa ń ṣètò sí báírò fún àwọn ọmọ tó bá fẹ́ ṣe WAEC NECO ṣé kinní yẹn dẹ̀ ṣiṣẹ́ ṣáwọn ọmọ tó bá rà ṣé wọ́n ríṣẹ́ ṣe WAEC wọ́n dẹ̀ ń fàyàn àti ṣiṣẹ́ yẹn ń dáhùn. ṣiṣẹ́ yẹn ń dáhùn lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń lọ nú ẹ̀mí tẹ́ ń sọ tẹ́ dẹ̀ ń wọnú classroom lọ níwájú ọlọ́run àtèèyàn ṣé ìdánwò tán gbé sí yín níwájú sẹ́ ń pàṣẹ láì kàwé. ṣẹ́rí nígbà míì ọlọ́run máa ń gbógo fọlẹ̀ ẹni tó kàwé tó mọ gbogbo ẹ̀ ó lè ṣe kó lọ mú nǹkan tí ò dáná kó fail ẹni tí ò dẹ̀ mọ nǹkan kẹ́ni tó kàn jókòó tí ò mọ nǹkan tí mọ nǹkan tó máa ń ṣe láyé ìgbà yẹn ni bóyá àwọn olódo inú kíláàsì o wọ́n máa ń ṣe wọ́n máa mú ṣe pé àwọn objective wà a b ẹni tó ti mọ̀ pé òun ò kà kankan á kàn forí ọ̀fẹ́ mú kan tẹ́mi ẹ̀ bá darí ẹ̀ sí ṣe mọ̀ á dẹ̀ ṣèdè níbi answer sheet ìgbà tí wọ́n bá dẹ̀ máa lọ máàkì correct kínní náà bóyá kò dẹ̀ kàwé kò kà kankan ṣùgbọ́n nítorí pé ẹ̀mí ọlọ́run bóyá ń sin olọ́nú ẹ̀mí ó wá sọ̀kalẹ̀ lẹ́nìí ó fẹ́ wọnú exam lọ́la kò dẹ̀ sẹ́ni tó máa síìtì fún òun náà ló máa lọ ṣe nǹkan ẹ̀ ó rí ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí báwọn ṣe gbàgbọ́ o ẹ̀mí ọlọ́run sì lè fún lórí ọ̀fẹ́ ẹ tún sọ pé pa báírò kò sétò kankan wọ́n lè ní gbogbo ọmọ skul ẹ ra báírò wá sí church wọ́n á dẹ̀ kó wọ́n lè ní àná sókè wọ́n lè pray sí kọ́ dẹ̀ pé fún gbogbo wa àwọn ẹ̀dẹ̀ ń ṣe wọ́n soríire náà àṣírí ẹ̀mí iṣẹ́ ìbínú mà ó wà pẹ̀lú àwọn wòlíì rẹ̀. báàrin ṣe jẹ́ nìyẹn. bóyá orúkọ màláìkà kan wọ́n pè sí àwa ò lè mọ̀ wọ́n ti gbàdúrà lórúkọ Jésù gbogbo wa dẹ̀ ti gbọ́ gẹ́gẹ́ bí àṣírí wòlíì wọ́n lè pe orúkọ màláìkà kan wọ́n dẹ̀ pè báírò fún wa ẹ máa mú lọ ọ̀pọ̀ nínú wa dẹ̀ ní ẹni tó máa fẹ́ lò tó nǹkan náà ọlọ́run nípa orí ọ̀fẹ́ Kristi ọlọ́run Mósè Orímọládé tí wọ́n la ṣe. àǹtí ẹwà Kristi. Yes sir. ohùn yín dùn gan ohùn yín dùn gan tí a bá ní parọ́ tanra wa jẹ. kábíyèsí sá. ẹ sì ti kọrin tó pọ̀ ṣé a rí nínú àwọn orin tẹ́ ti kọ sẹ́yìn tó jẹ́ pé gbogbo ìgbàkúgbà tẹ́ bá mẹ́nu lé ẹ̀rù máa bà yín tí tara yín ọmọ ṣẹ́gìrì. lẹ́yìn gan mọ̀ wò pé àtòdókun mi náà sí lórin ti jáde wá. orin kan náà pé má jẹ́ ń tẹ́ ó má jẹ́ ń jìyà Jésù má jẹ́ wáyé wá wòran má jẹ́ ń gbáyé bí ọ̀daràn kì í mọ́ yàgàn oréré tí mo fẹ́ ẹni tó ṣe fún ìbára kò tó jẹun ìyẹn ń gbáyé bí ọ̀daràn ni ẹni tí kò lè sóhun tẹ́gbẹ́ ń ṣe ó dàbí ẹni tó wáyé wá wòran ọlọ́run o má jẹ́ wáyé wá wòran má jẹ́ ń gbáyé bí ọ̀daràn kì í mọ́ yàgàn ohun rere tí mo fẹ́. ẹ̀rù orin yẹn máa ń bà mí gan tí mo bá rántí ẹ̀ torí àsìkò ìgbà tó orin yẹn jáde ní tó pọ̀ là ń là kọjá gbà yẹn ìjọba ọ̀run dàfagbára wọ̀ ni o kò sówó kò sólùrànlọ́wọ́ àdẹ̀fẹ́ ga àfẹ́ hàn afẹ́ nǹkan tá à ń ṣe yìí káwọn èèyàn ó mọ̀ wá kò dẹ̀ sẹ́ni tó máa support wa lẹ́yìn ọkọ mi àwọn òbí nìyí
ayé ìgbà yẹn kò yé wọn pé èèyàn máa ń gbé ọ tí wọ́n gbàgbọ́ ni pé kán pray fún ẹ ṣe mọ̀ ẹ lọ sórí òkè rárá tún lọ competition gbà yẹ pé olúwa jágba first tí wọ́n tó lé ní ẹgbàá wẹ̀ orí òkè ló ń lọ yìí tàwẹ̀tàwẹ̀ ni kò lọ síbẹ̀ kò dẹ̀ lọ gbàdúrà èyí tí wọ́n gbàgbọ́ ni ṣùgbọ́n àwẹ̀ àdúrà orí òkè ó náà dá dúró owó náà ní pààtì ẹ̀ tó lè ṣe nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ talent so àwọn nǹkan yẹn àti èmi àtọkọ mi à ń fagídí gbẹ̀ngbà yẹn kò sí ìgbà yẹn lórí yẹn jáde tẹkuntẹkun nígbà yẹn first case ẹ̀ tiwa náà akọrin nígbà yẹn pé ìyà kò yẹ mí o bàbá òṣì kò yẹ mí o bàbá kí má mọ̀ sí kí má má yà o mo bẹ́lẹ́dà mi sọ kí má mọ̀ sí kí má má yà o mo bẹ́lẹ́dà mi sọ kọ́wá òṣì kúrò láyé mi mo bẹ́lẹ́dà mi sọ o kí má mọ̀ sí kí má má yà o mo bẹ́lẹ́dà mi sọ. ṣé ẹ̀dọ́ gbẹ̀mí làwọn gbà táìmù orin yẹn jáde àtìyàwó àtọkọ ọkọ mi tẹ tó ń gbìyànjú wọ́n try wọ́n gbìyànjú torí gbogbo ẹnu ìgbà tó ní ẹlẹ́ẹ̀kejì mo ti fẹ́ drop. tó ti fẹ́ sú mi o oyè ọlọ́kan yín. ó ti sú mi mo dìídì pé wọ́n ni ẹ jọ̀ọ́ bàbá tí èèyàn ò bá mọ ibi tí èèyàn bá ti ń bọ̀ tí o bá mọ ibi tí ń lọ. ó sáyẹ kó mọ ibi tó ẹ ṣe jàre bàbá mi ẹ ṣeun ṣó mo wá pè wọ́n ní tèmi o mi ò ṣe kíṣẹ́ ti mọ̀ mo bọ́ lọ́rùn dúró báyìí ìwọ̀nba ń tá bá rí ẹ jẹ́ ká máa fi jẹun ìta bá mọ̀ pa máa ṣe níṣẹ́ tá a fi máa bọ́ra wa bọ́ fámìlì ìyẹn ni ẹ jẹ́ ká wá ẹ jẹ́ ká forin lọ́rùn sílẹ̀ bọ́tọ́kọ mi advice mi gbà yẹn kí dẹ̀ ló jẹ́ kí n mú fọ̀rọ̀ yẹn nígbà yẹn ni pé mo ní promoter kan nígbà yẹn Èkó ló wà wọ́n wá ní kí ká lọ wá owó àwọn náà máa support wa tá a máa fi ṣe késẹ̀tì yẹn tó bá ti yá owó tá a ná yẹn a máa rí owó yẹn padà bó tó bá ṣe késẹ̀tì yẹn tá a bá lọ lẹ́nìí wọ́n á ní àwọn gan ò tí ì jèrè owó táwọn gan ná àwọn ò tí ì rí ìwọ tó wá jẹ́ pé àwọn ń gbé ògo rẹ sókè táwọn ń fẹ́ boost ìràwọ̀ rẹ òwò àbèrè owó ṣówó ló yẹ kọ́kọ́ máa bèrè ni owó tá a dẹ̀ náà yìí èmi mọ ibi tí wọ́n ti mú un wọ́n máa pòrí Èkó máa pòrí Èkó máa lọ máa bọ̀ ètí mi bá ti rówó tí mo máa fi gun mọ́tò máa wọ tírélà mo máa wọ tírélà ọkọ mi á ní kí n wọ tírélà lọ mí pé oní tírélà kan wà ládùúgbò wa gbà yẹn tán bá ti ń lọ ṣé kò wá sọ màá dẹ̀ wọ tírélà wọn màá wọ lọ sọ́dọ̀ máa yẹn màá padà ẹnìyàn wá sọ fún mi pé sí mi mọ̀ pé irú táìmù tí a bá wọn pàdé yìí àkíwọ́ yẹ kí wọ́n pa àwọn help mi náà ìgbà yẹn kò sí promoter tó máa gbé olórin ẹ̀mí obìnrin tí ò ní fẹ́ but wọ́n á wò pé ìwọ́n ti àtàlébù ẹ ìwọ àtọkọ ẹ lẹ́tún jọ wá ó dẹ̀ tún yọ̀ǹda ẹ ó tún wà béèrè owó lọ́wọ́ mi ó yẹ kó kọ́kọ́ kí mi ná. pé àwọn ò tiẹ̀ yọ sàǹdà wọ́n fi sí yín lẹ́nu ó yẹ kó kọ́kọ́ kí mi èwo dẹ̀ ni ó yẹ kó kọ́kọ́ kí mi ná pé mo tiẹ̀ sóore yẹn fún ẹ mo ń gbógun ẹ ga káyé lè mọ̀ ẹ́ táyé bá mọ̀ ẹ́ ṣé wàá dá mi mọ̀mọ́ gbà yẹn ni lọ́kàn mi bá tún ní kí n máa bẹ̀ wọ́n bọ̀ tó wọ́n gbà yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe tán fi ń rówó yẹn iṣẹ́ yẹn ti dọ̀bálẹ̀ iṣẹ́ yẹn ò dìde mọ́ kò dẹ̀ solúrànlọ́wọ́ ẹ̀rù wá ń ba èmi náà yìí pé orin kí làwọn fámìlì wọn máa kọ kì mí. wọ́n máa lẹ́yìn lẹ sọ máa orin kí ni wọ́n máa kọ kì mí bọ̀ kí sá máa fàájù thank God lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun ẹ wá Kristi. Yes ma. báwo ni ó ṣe rọrùn sí kí wọ́n pè yín sórí ìjọ tàbí ní olórin kẹ́ ẹ wá kọrin kí ó wá ṣe pé ọkọ yín ní ó gbà wájú ní ó gbà àárín ní ó gbẹ̀yìn gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin tó jẹ́ pé ọkọ wọn ló ń manage wọn bó ṣe máa ń ṣẹlẹ̀
ẹ jẹ́ á ṣàkíyèsí ti arábìnrin tó jẹ́ ọmọ Ìgbò tí ọkọ ẹ̀ ń ṣe mánéjà ẹ̀ tó padà ná tó ṣe pọ́wọ́ arákùnrin yẹn ni ìyàwó ẹ̀ kú sí lérí wípé kó má gbé kọ́ kó má ṣe báyìí gbogbo owó tó bá wọlé gan àpò ọkọ ló ń wọlé sí bó o ní ìhà ọ̀dọ̀ yín ṣé kinní yẹn rọrùn. Mo kí olóòtú àbí kí ni máa pè mo kí ṣe rí ìrìn àjò yẹn fún obìnrin ọgbọ́n Ọlọ́run ní ká béèrè fún tí èèyàn ò bá béèrè ọgbọ́n Ọlọ́run á máa síra wa gbọ́ láwọn ìrìn àjò kan bọ̀ tí èèyàn bá béèrè fún ọgbọ́n Ọlọ́run tó dẹ̀ ti wò pé kò lókè mi lẹ́yìn ọ̀run in tí ẹni yẹn bá ń ṣe èèyàn máa padà adapt mọ́ náà ni tó bá yá ẹ gbàgbọ́ kò lè máa lọ bẹ́ẹ̀ ṣé bíbí kan mo sọ pé mo ti dé ìsìn yẹn tẹ́lẹ̀ a máa jọ lọ ni wọn ò ní fi mí sílẹ̀ kí n dá lọ but now ṣe mọ̀ pé church tún ti kún wọ́n á dúró sí church wọ́n á ní kí n máa lọ tí mo bá lọ tí mo bá dé tí mo bá ní mo rí náà ni mo rò pé ẹ understand mi nígbà míì ṣe mọ̀ kéèyàn máa dáṣẹ́ ẹ̀ ṣe ó dàbí pò rọrùn kódà kó ṣe ṣọ́ọ̀pù tí ìkan bá ti di kéèyàn méjì ó ti gbọ́gbọ́n bẹ́ẹ̀ yẹn tí ẹ ò bá ti ní ṣẹra yín àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n á sọ ó lè tẹ́wọ́ lọ́rùn ó lè má tẹ́wọ́ lọ́rùn bọ́ tá bá ti sọ pé gbogbo ẹ̀ fún ògo Ọlọ́run náà ni obìnrin máa ní sùúrù ṣé ẹ rí tí mo máa sọ ní kókó ni pé Ọlọ́run má jẹ́ ká síyàn àmín ṣé ẹ rí tíyàn bá ti síyàn ìrìn àjò ẹni yẹn ó máa bend kò sí ó lè ti program de kó lù èmi ò ti program de kan ṣe mí rádaràda o àìdẹ̀mọye táwọn náà bá tẹ̀lé mi lọ sí program àìmọye nǹkan mi táwọn náà máa fojú rí gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ pé wọ́n kàn wò pé tí ò bá wá ṣe pé torí pé mo fẹ́ kíyàwó mi ga ṣé lè wá máa ṣe nǹkan báyìí máa wò ni ṣé mọ̀ tí wọ́n kàn faradà pé wọ́n á gbójú o ẹ̀wọ̀n tẹ́lómi bá fẹ́ snap pẹ̀lú wa ni ẹlòmíì á fẹ́ ya fọ́tò pẹ̀lú olórin obìnrin yóò wá ka yín tán ìyàwó níyàwó. ẹ̀yin ò lè ní tú mi lẹ̀ ni. á wá ka yín tán ẹjọ́ sà gan wọ́n ti ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ èmi ò sọ pé ara wọn ń gbóná ṣùgbọ́n ẹ mọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà àwọn nǹkan míì wà tẹ́lómi ò lè ọ̀bọ tí ò lè fi ṣe kí lorúkọ ẹ̀ torí pọ́kọ ẹ̀ ń tẹ̀lé yẹn wọ́n lè gbé kọ́ kankan lómi sọ pé gbé fúnyàwó ẹ̀. báwọn náà ń ṣe mánéjà nítorí mánéjà máa ń rí náà. hello ṣáwa Kristi ni mò ń bá sọ̀rọ̀ ni wa Kristi ọkùnrin ẹ̀ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ a lè sọ ẹ̀ gbé fúnyàwó yìí in short ni. mo bá ṣe handing over. wọ́n pè mí ní àkúrò àwọn afìfẹ́ pè mí gbà mí hello wọ́n fẹ́ bá ẹ sọ̀rọ̀ wàá gbà màdé gbà lọ́wọ́ wọn a máa dìjọ sọ̀rọ̀ ṣe rí kí Ọlọ́run kọ́ wa àmín ká dẹ̀ ní ẹ̀mí ìfaradà ká lè débi tá a bá lọ ní tí mo lè sọ lórí ẹ̀ nìyẹn. nínú ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó nira ṣé níbi tó dé dúró báyìí ṣàlẹ̀ pé ara ti tù yín. Ọlọ́run máa ń jẹ́ kára túyàn Ọlọ́run máa ń jẹ́ kára túyàn nítorí pé ibi tí mò ń lọ èmi náà gbàdúrà kọ́lọ́run mú mi débẹ̀ mi ò tí ì débẹ̀ mo sì manage ni ṣùgbọ́n ti yàtọ̀. olúwa àwọn olúwa Ọlọ́run sì ń ṣe. ògo f'Ọlọ́run lókè ògo f'Ọlọ́run àgbáyé ẹ má mind the voice mi o. ògo f'Ọlọ́run lókè Ọlọ́run Mósè Orímọládé o ògo f'Ọlọ́run àgbáyé ẹwà Kristi mo máa tẹnu mọ́ o ògo f'Ọlọ́run lókè ògo f'Ọlọ́run àgbáyé ọpẹ́ ni f'Ọlọ́run Olúwa ṣe ó sì yàtọ̀. Olúwa ṣe ẹwà Kristi. yes ma. àti New Sarah. yes ma. báwo ni méjèèjì ṣe pàdé. olúwa àwọn olúwa
kí ni wọ́n yá jù níbo lẹ tún gbé mi lọ. òun fẹ́ gbé yín débẹ̀ ni. Jehovah Jésù Kristi ìrìn àjò ní Seraph àti ẹwà Kristi Ọlọ́run ló ní kí ìrìn àjò yẹn ó rí bẹ́ẹ̀ nípasẹ̀ ìrìn àjò orin náà mo ti mọ mọ̀mọ́ ní Seraph táìmù tí mo mọ mọ̀mọ́ yẹn kò sì ti jẹ́ ní Seraph gbà yẹn bọ́ wọ́n ṣe dáadáa wọ́n dẹ̀ mójútó ṣe ìrànṣẹ́ wa tó bá dẹ̀ mú wọn gbé wa bàbá gbọ́kọ̀ mọ̀mọ́ lóru pé hello ẹwà Kristi ṣe máa ráyè níjọba mo ti mọ̀ pé mo máa kọ mi ò máa kọ ohun mi dùn kò dùn máa mú kan gidi kókó ọbẹ̀ wa máa change tàbá délé bọ́ nínú ìrìn àjò onírìn sún mọ́ wọn nígbà tó yá Ọlọ́run tún ní kí mọ̀mọ́ yẹn náà tún tẹ̀síwájú ìrìn àjò Ọlọ́run tún mú báwo mo lè pé ó tún mú ìrìn àjò ìránṣẹ́ tí wọ́n náà tẹ̀síwájú nípa New Seraph pé ẹ jẹ́ ká kóra wa jọ àwọn kan máa ṣe báyìí nínú CNS ẹ jẹ́ ká wò túnra wa ṣe ẹ jẹ́ ká dírẹ́sì báyìí ẹ jẹ́ ká wọṣọ báyìí wọn ò yà kankan sọ́tọ̀ o bọ́n máa wò yí pé àwọn tó ń ṣe báyìí náà tó bá wo àwòkọ́ṣe wa wọ́n lè yí padà nítorí New Seraph nìyẹn á dẹ̀ ti wà pẹ̀lú wọn kí New Seraph tó dé ṣùgbọ́n mọ́yà ò lè gbé New Seraph kalẹ̀ kó wá dì sí ká sọ pé àwò Old Seraph ni wá gbogbo àná la fẹ́ new kọ́lọ̀ jẹ́ káyé wa máa tuntun sí gbogbo èmi ní New Seraph èmi ní Old Seraph tàbá wo nǹkan tó wà nínú New Seraph ni pé ó sọ wá di titun sí àwọn nǹkan kan wà ẹ wáyé gbà yẹn náà tàbá máa rán gámẹ́ǹtì ó lè má balẹ̀ bọ́nsìn tó bá wọṣọ tí ò balẹ̀ mọ̀mọ́ yẹn á pariwo tó bá wọ gámẹ́ǹtì lọ prógámù wọn tó bá rán kódà àwọn lè bóun tì í lówó wọn ò sọfẹ́ yín chọ́ọ̀chì yín ni irú tẹ́ wọ̀ yẹn má máa wọ̀ wá sí ibi báyìí mọ́ ṣó o kìí ṣe pé bóyá mi ò yá kí mọ̀mọ́ yẹn tó ní New Seraph màmá làwọn náà ẹ já kẹ́ni tó rọ́mọ ọlọ́mọ tó ń ṣàánú àwọn nǹkan kan wà àwọn òbí wa ti bí wa àwa náà máa túnra wa bí ni o ìwọ̀nba dẹ́nìkan tóbi lè ṣe àwọn ìrìn àjò kan wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ tí mọ̀mọ́ yẹn náà ti rìn pẹ̀lú wa àwọn mọ̀mọ́ wa lè ṣe o pẹ̀lú prayer ṣùgbọ́n ká tó ṣe New Seraph wọ́n máa fún wa ní nǹkan tó bá ní kúrò tá a bá kọrin tẹ́ẹ̀kan jáàmù wọn ní prógámù tẹ́ lọ ìyá mi ó ẹ ti mọ̀ pé ẹ mú nǹkan lọlé account number yín wọn á ṣe normal ọmọ méjì ò kì í bíyàn ṣùgbọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ mọ̀mọ́ yẹn náà wọ́n ṣe dáadáa fún wa àwọn míì yan bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ náà tí wọ́n á ní dádì mi nínú Olúwa bàbá aládùúrà general náà mọ́mì mi nínú Olúwa. Kí ni full name mama New Seraph. Mama New Seraph Her Grace Dr. Olúwaṣeyẹ Yomi Ṣólóyè ìyálàdúrà general. Èkó lèmi àti mọ̀mọ́ ti pàdé Èkó la ti pàdé ẹni tó dẹ̀ gbé mi lọ program wọn ó jẹ́ ọ̀gá akọrin Òkè Ayọ̀ màmá Alájọkẹ́ ìyá Alájọkẹ́ àwọn tó jẹ́ CNS wọ́n ti mọ mọ̀mọ́ tí mò ń sọ yìí mọ̀mọ́ yẹn ti kú sí yìí mọ̀mọ́ Maria Ọjọ́ta ọ̀gá akọrin church wọn olópè mi ẹwà Kristi irú talent tẹ níyì mo ní màmá kan tó jẹ́ pé tí wọ́n bá rí yín wọ́n á láìkì yín o bọ́ mo mọ nǹkan tí mo máa ṣe. ẹ dákun jàre mélòó rẹ́kọ̀dù yín dà báyìí. Olúwa àwọn olúwa wọ́n má máa pọ̀ tí bá ní kí n máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan 1999 mo la bẹ̀rẹ̀ késẹ̀tà àkọ́kọ́ a ṣe ní 2003 kọ́ yẹn a ṣe kan 2005 àbí kí la pè
so tí n bá máa sí késẹ́ẹ̀tì yẹn sí yìí tí n bá ṣe ó ti máa lé 10. ní rẹ́kọ̀dù 10 tẹ́ ti ṣe. mẹ́wàá gan kọ́ o ìṣọ́kùṣọ́ mo ń sọ ṣé kí n máa kà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá kí n máa kà ọba májẹ̀mú ìyà kò yẹ mí a ṣe series 1 a ṣe 2 a ṣe ẹ̀rí arẹmọlẹ́kún a ṣe ṣe mí lógo ṣé mo ti dárúkọ ọba májẹ̀mú mo rà àánú gbà ọmọ kérúbù ibẹ̀ mo ti kọ ayé pè mí lọ́mọ kérúbù o ẹwà Kristi máa ṣe bí Orímọládé o ayé pè mí lọ́mọ Séráfù o máa hùwà bí ọ̀nà wa mímọ́ o torí nínú kérúbù la bí mi sí ẹwà Kristi kò nítorí mi bàjẹ́ láéláé o Ọlọ́run o nínú Séráfù la bí mi sí o ẹwà Kristi kò ní tọwọ́ mi bàjẹ́ láéláé o ayé pè mí lọ́mọ Séráfù máa hùwà bí àgbọ̀ Jésù o so a ṣe ṣe mí lógo a tún ṣe késẹ̀tì ìgbà tí wọ́n gbé Wàhálà Alájáde a ṣe késẹ̀tì yẹn náà a ṣe késẹ̀tì birthday ó pọ̀ ó ṣá lọ súwà. lọ́dún késẹ̀tì mo máa ń ṣe fáwọn èèyàn gan tí n bá ka mo lè ṣe késẹ̀tì 4 láàrin ọdún kan. ẹ máa dedicate ẹ̀fẹ̀ yàn. tó jẹ́ pé èèyàn ló ní but kò sí àjọ̀dún tí mo máa ṣe tí mi ò kì í launch etí máa ṣe iná máa launch kò sí ṣó késẹ̀tì 1 sí yìí yóò máa ti máa súnmọ́ 20. tẹ́ ẹ ti dálẹ̀. Ọlọ́run gbọ́. ẹ kú iṣẹ́ ẹwà Kristi. Yes ma. kí ló dé tí ẹ̀yin wòlíì obìnrin àbí olórin lóbìnrin tẹ́ máa ń sábà gbé àwọn wòlíì ṣubú wòlíì lọ́kùnrin ṣubú. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá dé inú ìjọ ọ̀nà bẹ́ẹ̀ ṣe rọ ìyá mission dànù. tẹ́yìn àti bàbá tí wọ́n kọlura yín. tẹ́yìn àti bàbá tí wọ́n wá gba ojú agbágbé tí ìyá ọ̀wà dàbí aláìmọ̀ ṣe mọ́ òun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin olórin lẹ máa ń dánwò. ìmíì ti ẹ̀wà gan tó ṣe wípé tán bá ti wò wípé bóyá wòlíì yìí àbí pásítọ̀ yìí ó àbájínrere yìí ó kárì dáadáa wọ́n á wá gbogbo ọ̀nà láti wípé tí n bá ti gbé yìí súnmọ́ yóò lè ra mọ́tò fún mi yóò lè ṣe báyìí fún mi yóò lè ṣe tọ̀hún kódà ara àwọn olórin tí ń fẹ́ jọ olórin obìnrin ẹgbẹ́ ẹ̀sùn kiri nítorí pé bóyá wọ́n bùn ẹni tí wọ́n jọ wà ní ọ̀dọ̀ pásítọ̀ àbí wòlíì ní mọ́tò tó yìí ṣe pé bóyá òun ló kọ́kọ́ débẹ̀ tọ́lọ́run ò ní kí ojú bàbá wòlíì ọ lọ sí ọ̀dọ̀ títí ẹ̀ so kí ló dé tẹ̀yin wòlíì obìnrin ẹ̀yin ajínrere lóbìnrin nínú orin ẹ̀mí tẹ́ ń gbé àwọn ìgbé ayé báyìí torí ohun ayé ṣebí nǹkan ẹ̀mí lẹ́lẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni ma ìyálóde yes ma. ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè ńlá ni but kò kí í ṣe inú àwa olórin ẹ̀mí nìkan yẹn wà anything talent ló pè fún nǹkan bẹ́ẹ̀ yẹn o ẹni a máa ń rọ ìyàwó lórí sẹ́yìn ṣe rí i kò sí olórin tó máa wà nínú church kí n jọkùnrin sìn kí n kọ́ church ṣé bàbá Abọ́lájí ń gbọ́ bóyá ìyàwó tí mo fẹ́ bóyá kò lẹ́bùn yẹn tó kì í ṣe gbogbo olórin obìnrin náà ló ń fẹ́ olùdásílẹ̀ church ẹ̀ àbí ló fẹ́ pastor bọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé mí ìpèsè ìránṣẹ́ wọn jọ jọra yẹn wọ́n á dìbò tí bàbá náà bóyá nǹkan tó ń ṣe bóyá kọ́ má ti ṣe kinní sìn àwa sí àná pé alóore máa súnmọ́ lórí ìjọ olórí ìjọ dẹ̀ lè jọkùnrin ìwọ tó dẹ̀ lóore tó tún kọrin àbá máa bọ́ sórí àga wàásù sí ìwọ ni wàá kọrin ó di dandan tí bàbá bá ti gun orí àga wàásù wọ́n á wọ ẹgbẹ́ ẹ̀ náà wọ́n á wo bẹ̀ yẹn ṣe bó ti máa ń ṣe lójú àwọn àyàwó pásítọ̀ láti máa wò pé òun náà ni kínní yẹn bóyá èmi lè rò bóyá èrò ọkàn ìyàwó pásítọ̀ mi gan ó máa ń ti pásítọ̀ mi gan sásìsì
nǹkan tó bá fẹ́ kọ́kọ́ ẹ ṣe ẹjọ́ gbà nínú ilé náà, ẹjọ́ gbà nínú ilé. Ẹ̀bùn tá à ń gbé kiri ni ló pè fún nǹkan yẹn. Kọ́lọ́run kan wọnú àwọn àtàjọ olórin obìnrin láti fi ìkíyèsára kún nǹkan tá a bá ń ṣe. Ló fi ṣe rí ẹ béèrè question kan lẹ́ẹ̀kan, ẹ ti kọ́ sọ ẹ ní wọ́n lẹ́ lórí ọkọ yín, wọ́n ní kíní kán mọ̀ bá a sọrú ẹ̀, kán mọ̀ bá a sọrú ẹ̀. Ṣé gbogbo ilé ọkọ náà ló máa ro obìnrin lọ́rùn ni? But kán mọ̀ bá a fìyàn bú Kristi. Ó rọ̀ ẹ́ lọ́rùn kò rọ̀ ẹ́ lọ́rùn o, ó gbà ó dẹ̀ máa gbàdúrà wá gbàgbé lébu ẹ̀, ó wà máa bẹ lọ́hùn, Ọlọ́run jí ó padà rọ̀ mí lọ́rùn. Nítorí kí rọ̀rọ̀ tẹ́ sọ yìí kó mọ̀ bá a jáde ni. Ibi tá a bá wà, báwo la ṣe wà níbi kan tí pásítọ̀ bẹ̀ ò ní sọ pé kò ní láìkí wa? Báwo la ṣe wà níbi kan tí olùdásílẹ̀ church bóyá wòlíì church yẹn tó wà lóò dá wa mọ̀, a máa jọ ṣe ni kó lè dára, but jíjọ ṣe yẹn kò ní ká fàgbèrè kún. Jíjọ ṣe yẹn kò ní ká fàgbèrè fún. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwa olórin obìnrin míì bóyá àtúrò pé ẹni tá a bá ti sún mọ́ jùjùjù, sorry to say, àfi kí nǹkan yẹn sá àwọn míì ni o, kí nǹkan yẹn sá ṣẹlẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ bá ti dé ṣe lẹ́ẹ̀kan dáàdì o ìwà lẹ́ẹ̀dá ìbejì méjèèjì lé àwọn ní ẹsẹ̀ ní tán bá kú rírì. Olúwa àwọn olúwa kí ni wọ́n ìyálóde ó bẹ́tà náà àbí ibo ni ẹ má jẹ́ sòyìnbó. ẹ wá Kristi ṣé bí agbọ́nù tàn pé ọkọ yín náà olórin ni wọ́n. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èyí ṣe tí ẹ wá dágàgà bo àwọn tẹ́ ẹ jẹ́ wọ́n tàn domi wọn wẹ̀. ẹ jẹ́ wọ́n tàn kankan. kí ló ṣẹlẹ̀ ẹ wá domi ọkọ wẹ̀. Àbábọ́lájí mi ò domi ọkọ wẹ̀. Wọ́n fi tiwọn kò rọrùn kí ìyàwó máa ṣé mo ti kọ́ sọ́ngbà mo kọ́ bẹ̀rẹ̀ náà pé wọ́n máa ń compose, èmi náà máa compose. Ọlọ́run dẹ̀ fáwọn lórí ọ̀fẹ́ gan tó tún pọ̀, wọ́n máa ń compose gan lọ́kọ̀ mi, Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. Bọ̀ kò rọrùn kémi máa kiri káwọn náà tún láwọn náà lọ Òṣogbo lọ́la, kémi wà lẹ́kọ̀ọ́. Ìdílé yẹn ò lè tó náà, àfi ká jọ jókòó ká pa ìmọ̀ wa pọ̀ kírin àjò yẹn dúró sójú kan. Ìní ò ní jẹ́ kọ́kọ́ ìdílé yẹn ṣubú, but káwọn wò yí pé tèmi gbọ́dọ̀ ga, kémi ìyàwó náà máa sáré pé tèmi gbọ́dọ̀ ga. Mi lè jókòó tì wọ́n náà, mi lè jókòó tì wọ́n o. Irú nǹkan tẹ́ ẹ sọ yẹn náà ló máa padà ṣẹlẹ̀. wòlíì kan ìbá ti irú nǹkan yẹn náà ló máa padà ṣẹlẹ̀. gbà wọn bá wà ní tó wà ká fàṣà tèmi gbé kó lọ, ṣé ọmọ kan tí mo ṣe ń bẹ̀ ni tó bá padà yá náà nǹkan yẹn náà máa padà happen ni. Àwọn náà rí irú tiwọn, èmi náà máa rí irú tèmi. Bó ṣe máa padà ṣẹlẹ̀ nù. bọ̀ tí gbàjọ jókòó tá a jọ sọ ìwọ máa ṣe nǹkan yẹn, èmi ò máa bá kí. tó ẹjọ́ lájọsọ ni bẹ́ẹ̀ni pé kí ògo kan sọ̀rẹ́ńdà fún kan. ẹ bẹ̀rẹ̀ ká jọ gbéra wa nínà adẹ̀forúkọ Ọlọ́run ti rà wá lẹ́yìn. Èmi náà dẹ̀ ní gẹ́gẹ́ bí obìnrin bóyá máa ṣe nǹkan báyìí, èmi náà ò gbọ́dọ̀ jẹ́ kápá mi ga jù wọ́n lọ náà, mo gbọ́dọ̀ gbọ́ báwí. Ìkan báyìí ni kò má ṣe kí n má ṣe náà ni. Ìtì bá lọ níbì kan mi ò gbọ́dọ̀ dọwọ́ bò kí n sọ pé àṣírí kan wà níbì kan tí n bá ti fẹ́ kí n àjò yẹn ó bẹ́ǹdì mọ́ mi lọ́wọ́. Gẹ́gẹ́ bí mi ṣe rò níwọ̀n ọgbọ́n ọmọdé tèmi o. gẹ́gẹ́ bí ọkọ yín ṣe wá jẹ́ kérúbù. Yes ma. tó bá gbégbésẹ̀ lọ́la pé mo fẹ́ fẹ́ yàwó lé yín, Yes ma. báwo ni ó rí lára yín? ṣé ò fàyọ̀ gbà? àbẹ́ gbàdúrà rẹ̀. mo ti kọrin pé ògo fọ́lọ́run lókè, hallelujah. ògo fọ́lọ́run tó ẹ má gbé yẹn wá. ẹ gbàdúrà rẹ̀. ọ̀nà bó rẹ̀ ń lọ yes ma. Ọlọ́run ò ní jẹ́ kọ́. ẹ má jẹ́ ká ṣé mi lọ́kọ méjì ni. táwọn náà ó fi wá níyàwó. wọn ò tẹ́ gbúrò àlè tèmi ń bì kankan. àmọ́ bàbá wọn ẹ mọ ìyàwó tí bàbá wọn fẹ́ ni. ẹ má jẹ́ ká wò yẹn. ọkùnrin ni wọ́n. ọkùnrin ni wọ́n bọ̀ tí dandan ni kí ẹṣin tí àwa bá gùn ṣé dandan ni kó má gùn ni. ẹsẹ̀ kò pé bàbá ń gbà wọ́n. ó pé wọn fún ìgbà tọ́lọ́run gbé àwọn dìde bí life ṣe ń lọ sìn. bàbá gan nígbà ayé bàbá sì sọ lójú tèmi rí wípé bí mo ṣe níyàwó tó pọ̀ mi sọ pé kẹ́yìn ọmọ mi lọ ní o, bàbá sọ lójú mi
ibẹ̀ síwájú tẹ̀yìn wò sáré. àbí. ní òwe Yorùbá èèyàn lè sọ bẹ́ẹ̀ but tí ẹṣin tó wà níwájú tó bá tèrò rẹ̀ pa ó lè má wò tẹ̀yìn o kó mọ̀ wo wájú ibi mọ̀ ń lọ yìí musa fẹ́ débẹ̀ tó bá wọ ẹni tí ń bẹ lẹ́yìn ó lè ṣubú ṣe mọ̀ sí táìmù tó ń sáré ìje lọ tó ń sáré lọ òkúta wà wájú ó fẹ́ wọ ẹṣin tó wà lẹ́yìn tó bá wò ó tí sì ń sáré lọ tó tún tí ò dúró òkúta yẹn máa gbé ṣubú náà but tó bá kọjú síbi tó ń lọ yẹn tí ò wọ ẹṣin ẹ̀yìn rẹ̀ tó dẹ́gbà yóò á débi tí ń lọ á ti débi tí ń lọ dandan kọ́ ni kí yóò wọ ẹṣin tó wà lẹ́yìn yìí. ǹtẹ́ ń gbìyànjú àti sọ ni pé gbogbo àwọn tí wọ́n ń wo ọkọ yín tí wọ́n ń wò pé àmọ́ bí ẹwà Kristi ṣe rí ńgbà tí ó fi fẹ́ ọkọ rẹ̀ bóyá táwọn náà bá fẹ́ Ọlọ́run lè ní kí pupa wọn jáde sí i kọ́wọ́ ẹ̀yìn máa kí gbogbo kí ló tún dé kí wọ́n máa gbé yẹn wá. kí ló dé ìtì náà kì í ṣòjò òwú tọ́lọ́run bá ṣòpọ̀ ẹ má jẹ́ ká tu náà. nǹkan bá tó méjì ṣe pín. tó wá sí pé abanẹ́bá làwọn fẹ́ pín ṣe àgbẹ̀ mo ti sọ sí ògo fọlọ́run lókè. ẹ ṣeun ẹwà Kristi bó lẹ ṣe máa gba ìmísí. gba ìmísí ṣé tẹ̀mí àbí torin omi wà tó jẹ́ pé lójú oorun mo ti máa ń kọ́ ọ. táwọn àwọn kan ó gbé wá. Ọlọ́run gbọ́ ojú oorun máa kọ́ tí mo bá dẹ̀ ti ń kọ́ àwọn náà máa ń gbà mí máa kọ́ sílẹ̀ tó bá dẹ̀ ti dàárọ̀ tí mo bá ti kọ́ fún wọn wọ́n á tó rìn yẹn wọ́n á tún ṣe. tún ṣe fún yín. wọ́n á tún ṣe. gbólóhùn yìí kò yẹ kó wà ń bẹ̀ gbólóhùn yìí jẹ́ àyọkúrò wọ́n á tún ṣe. àwọn èdè tẹ́ máa ń fọ̀ nínú orin yẹn ṣé sí ẹ̀yin nìkan ni máa ń ní ìtumọ̀ sí ni àbáwọn míì náà mọ ìtumọ̀ èdè tẹ́ ń fọ̀ jáde hàn torí pé tí èdè bá ń jáde lọ́pọ̀ ọgbà wọ́n ṣe máa ní ẹ wá túmọ̀ kan lọ kinní kan ẹ wá kinní kan lọ kí láǹfààní èdè tá à ń sọ tí ẹni tí ń bẹ ní agbègbè náà ò gbọ́ tí ò mọ̀ túmọ̀ ẹ̀. ṣe rí àwọn ẹni ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí lè yé wọn ọ̀rọ̀ nǹkan tẹ́ sọ yẹn máa yé wọn bọ́ọ̀ ṣe rí nínú CNS èdè ẹ̀mí kó o tó lè máa tu fúnra rẹ̀ wá jinlẹ̀ dé stage kan o tó o bá tí ì jinlẹ̀ a lè gbàdúrà Yorùbá fún ẹ tá a bá gbàdúrà a ti ṣe rí èèyàn ń sọ èdè a dẹ̀ gbàdúrà Yorùbá fún ó dẹ̀ ń sọ Yorùbá kó dẹ̀ rí èdè yẹn sọ mọ́ wàá jinlẹ̀ dé stage kan tí mo bá ń kọrin sìn mo lè kọrin dé stage kan sí kí n máa fọ́ àyà àwọn kan wà tí ẹ̀mí Ọlọ́run ń lò wọ́n tó jẹ́ pé tí wọ́n bá tura tán ẹnì kan wá fáyà yẹn wọn ò ní rí fọ́ wọ́n á ti gbàgbé yóò lọ ni wọn ò ní mọ bí wọ́n ò ti bẹ̀rẹ̀ àti bí wọ́n ò parí ẹ̀ sí but tí wọ́n bá jinlẹ̀ dé stage kan tó bá yá àwọn náà lè fi kinní yẹn dára ẹ̀mí Ọlọ́run á jókòó sára wọn nígbà yẹn gan tó bá wọnú ẹ̀mí á gbàdúrà Yorùbá fún wọn wọ́n á sọ èdè tí a mọ̀ wọ́n á sọ tẹ̀mí wọ́n á sọ èdè tí gbogbo ayé náà gbọ́ òótọ́ ní ẹni tó ń fọ èdè tí ó mọ̀ Bíbélì ni ó fẹ́ ṣe ààrẹ mọ́lẹ̀ ni kò fẹ́ ṣe ìjọ mú lọ ṣùgbọ́n ní CNS torí ẹ̀ látúmọ̀ fi wà kí ẹsẹ̀ ìjọ lè múlẹ̀ ṣùgbọ́n láti fẹsẹ̀ tiẹ̀ múlẹ̀ àwọn ò ní gbàdúrà Yorùbá fún kó máa sọ ká máa tú tó bá dàgbà nínú ẹ̀mí dé stage kan á pàṣẹ fún kódà tó bá kọ̀ láti máa ṣàlẹ́ ní kó lọ gbààwẹ̀ lọ gbààwẹ̀ kó lọ́rùn fún ẹ èdè tó ń sọ yìí kó bá lè sọ ní Yorùbá torí tí ẹni tí túmọ̀ rẹ̀ tí ò bá ní sí ní church ẹ̀mí ó kàn fìyà jẹra ìwà kan tura ṣó tó bá tó stage kan àwọn ìyẹn náà tẹ̀mí Ọlọ́run bá jinlẹ̀ wọ́n á lè sọ ní Yorùbá tí gbogbo ayé ó gbọ́ lédè àbínibí ṣá. wọ́n ní níjọ Kérúbù. Yes sir. béèyàn bá súnmọ́ àwọn tó jẹ́ àgbà wòlíì dáadáa wọ́n ní ọ̀nà àti máa rówó wọn ó fi hàn yàn. ọ̀nà àti máa rí owó. ọ̀nà ọ̀la wọ́n ní téèyàn bá mọwọ́ wẹ̀ tó bá àwọn àgbà wòlíì wọ́n ní ẹ kàn rí pé gbogbo nǹkan ọmọ ìyàtọ̀ nínú Séráfù yìí náà ni. ẹ má dá wọn lò ṣẹ́rí kálukú tó yà sí ju ẹ̀mí kálukú ló ní fíṣàn yìí tí kálukú bá wà lọ ìlú máa rí bàbá Bọ́lájí ẹlòmíín lọ sí ó lọ sí CNS bóyá ọmọ ló ń wá lọ sí bẹ́nà
ìwọ tó o bá wá sọ́dọ̀ wòlíì tó o bá ti sọ pé owó ló fẹ́ á máa gbàdúrà owó náà fún ẹ ni á gbàdúrà kówó yẹn dé Ọlọ́run jẹ́ kówó yẹn ó dé bóyá kówó yẹn lè dé báwẹ̀ lábàá ni kò gbàwẹ̀ bómi àdúrà lábàá ṣe fún ẹ a máa somi àdúrà fún ẹ lọ kódà lẹ́ni kò mú lọ́ọ̀sì wá ká pray sí tí gbàgbọ́ ẹ bá ti gbé wà lówó lọ́wọ́ náà ọ̀nà rẹ tó dín nígbà yẹn tó fi tọ̀ wòlíì wá ọ̀nà yẹn ó là ní tí kálukú bá lọ síbẹ̀ tó wáyé pé mo dáhùn question yẹn ni ló máa rí gba kò rọrùn kí wòlíì ọkàn kó yànjọ kó ní mo fẹ́ ṣiṣẹ́ owó fún yín ó ti di babaláwo náà kí ló pera rẹ̀ ń wòlíì fún ẹni ó bá ṣòro wá tó bá yẹ pé ìṣòro kò ní ló bá wá wọn á ṣe fún kó lè ní. ó ti láwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe báwọn. àdúrà náà ni prayer ni iṣẹ́ kọ́ ẹni tẹ́ni kó lọ gbààwẹ̀ ó ní ìlànà sí anes iṣẹ́ làwọn máa ń pè wà á gbààwẹ̀ ó lọ sórí òkè mẹ́ta tó bá ti gbààwẹ̀ wá kẹsẹ̀ báìbù báyìí a máa bẹ pray sómi àbí wàá lọ wẹ̀ báyìí nílànà sí àná iṣẹ́ la máa ń pè wọ́n ṣiṣẹ́ fún nìyẹn iṣẹ́ náà ni tó náà bá dẹ̀ ti gbà pé wọ́n ṣe àwọn ètò àdúrà fún mi ọ̀nà mi dẹ́là wọ́n ṣiṣẹ́ fún náà ni iṣẹ́ náà ni. ẹ ṣe ní New Seraph yes ẹ̀yin náà ń ṣèwé odò. mi rò kí mọ́mọ́ fààyè gbárùn kan bẹ́ẹ̀. mọ̀mọ́ ò gbà á. gbà. àmọ́ wà nínú bíbélì Jésù tutọ́lẹ̀ ó fi ṣe amọ̀ sí ojú arákùnrin tí olójú dẹ̀ ní kó lọ wẹ̀. bẹ́ẹ̀ ni tí wàá bá dẹ̀ tó wẹ̀wẹ̀ odò tóbìnrin ló bá níwèé ò jẹ́ kóbìnrin móbìnrin lọ sódò ẹ má gbàgbé yìí pé ẹ̀mí dá dúró lọ́tọ̀ o ṣe gbọ́ ara wà lọ́tọ̀ náà. wọ́n ń sángẹ́lì. ẹ ṣe rí ibi tẹ́ ẹ̀ ń lọ ọ̀nà tó jìn ni ẹ má jẹ́ ká da tẹ̀mí pọ̀ mọ́ tara o àtobìnrin o àtọkùnrin ìyàtọ̀ bá máa fèsù lẹ́sẹ̀ tá a là ń ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ má jẹ́ ká fà báwo lọkùnrin àti obìnrin ṣe máa dá ṣe ṣòro nulẹ̀ kì í ṣe ìyàwó ẹ̀ ìyàwó ó ní kó wá ṣe prayer lọ́dọ̀ ẹ̀ tó bá ti ń lọ bẹ́ẹ̀ sí nǹkan míì náà máa wọ̀ náà tó bá ṣe prayer fún yàn wọ́n ti máa pè mí ni ọkọ mi ò ní ṣe bẹ́ẹ̀ jẹ́ kó dé ó travel ó máa dé ìjọba ẹ̀ wá ká ṣe kíní yẹn fún yín. ó yẹ kí gbogbo yín ní ọdún kan tẹ́ ẹ máa ṣe fún bàbá òun tẹ́ ẹ wò pé ẹjẹ́ àpera wa jọ ó yẹ ká celebrate ológun dídán. mo gbàdúrà wípé ọlọ́run ọlọ́jọ́ òní á jẹ́ kí ẹ̀mí gbogbo wa gùn. àmín. ikú tó yáwọ́ ọlọ́run ò ní fi pa ẹnì kankan wa. àmín. ṣe rí ọmọ tó dìde lábẹ́ wọn pọ̀ bọ́ mo lè sọ pé àwọn nǹkan yẹn ìrìn àjò yẹn ò tí balance ni ṣe rí tó bá balance a máa pera wa tó yẹ ká ṣe meeting àyìn kan yẹ jẹ́ ká ṣe fún bàbá yìí náà wọ́n dìsàfẹ́ káwọn ọmọ tó dìde lẹ́yìn tiwa náà kán lè ṣe fẹ́yìn náà. ẹ ló jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà fún wọn ṣáájú pé tọ́lọ́run bá sì dá wọn sí bó ṣe ń dá wọn sí yìí náà ẹ kò tí ì jù a sì lè pera wa ṣàkíyèsí. ṣé ẹ̀ ń fi léyìí ṣe ìlérí pé ẹ ó pera yín ṣàkíyèsí. a lè pera wa tá a bá dẹ̀ pera wa èmi lè ṣe kí ló dé irú prógrámù tá à ń ṣe lọ́wọ́ yìí bàbá tí akọ́kọ́ ń sọ̀rọ̀ wọn tí mò ń gbàdúrà fún wọn pé kọ́lọ́run ó lọ́ra ẹ̀mí wọn kó lọ́ra ẹ̀mí tiwa náà nǹkan tẹ́ ń béèrè fún yẹn a lè padà ṣe fún wọn gẹ́gẹ́ bí ọmọ ṣe sí bàbá a lè padà ṣe àwọn gan pè mí rí ìwọ sì ní májẹ̀mú o máa dájọ́ tilẹ̀ bọ́ tí nǹkan yẹn ọkọ mi ò fẹ́ gbọ́. ní ológo dídán sọ fún yín wọ́n sọ fún mi pé májẹ̀mú yẹn ń bẹ lórí. wọ́n sọ fún mi even gan gbà yẹn àwọn issue kan sì happen tẹ́pọ̀n sọ fún mi pé ẹ̀yin lè tẹ̀síwájú síbí o but ọkọ mi dúró pé chọ́ọ̀chì tólúwa fi àwọn sí kò sáà dalẹ̀ májẹ̀mú mọ̀mọ́ tó bí èmi ní church mọ̀mọ́ mi ní church ṣọ́kọ mi ni wọ́n sọ pé nǹkan yẹn kò lè happen
kò lè ṣẹlẹ̀ láéláé kí n gbójú kò dẹ̀ síbi táyé lọ tó bá ti sọ mẹ́sẹ̀jì ẹ̀ fún mi wọ́n á wò pé mọ́kàn rẹ kúrò kò sí tó jọrú kúrò àtàn bá gbàdúrà pé ẹ̀yin náà máa ní mo lọ program kan last year November olórí church yẹn wọnú ẹ̀mí ó wá sọ fún mi pé ẹ wá Kristi tó bá yá ẹ máa ní ìtẹ́ o kò mọ̀ mí jùjùjù ẹnìkan ló kàn invite mi tó fi jó pè mí wà ní ẹ máa ní ìtẹ́ o àbí ẹ ti ní bẹ́ẹ̀ wọ́n dáhùn pé kí ni jẹ́ tẹ̀ ẹ̀pọ̀ wọ́n dà tí wọ́n bóyá bí àwọn sẹ̀lẹ̀ kankan yẹn wọ́n ní kí ni jẹ́ ìtẹ́ wọ́n ní church lolúwa pè fún àwọn wọ́n ní tọ́lọ́run ó bá sórí òkè fáwọn lókù kò sí tí ń jẹ́ church kò sí nǹkan tí ń jẹ́ church bọ́tí màá tọ́lọ́run máa mú má jẹ̀mú ẹ̀ dìde ibi tí wọ́n fẹ́ràn náà wàhálà náà dìde ṣé ń bọ̀. nínú ìjọ bàbá wọn. tó wá sí pé mi ìyàwó gbogbo ni mo ní nǹkan báyìí ẹ jẹ́ lọ ṣe kí kódà ó lè dá lérú ó máa dá lérú bọ́tí màá tọ́lọ́run ní ìrìn àjò máa tó ṣe mọ̀ tíṣẹ́ yẹn bá ti tán níbì kan tí yẹn bá dẹ̀ ló máa tún fi tipátipá òdì ni ó mọ̀ bọ́ sí bó o ṣiṣẹ́ rere òdì ni bó o sọ̀rọ̀ rere òdì ni nígbà tó dẹ̀ ti ń bọ́ sódì yẹn Ọlọ́run dìde ṣetán tó fẹ́ ṣiṣẹ́ nìyẹn mo dẹ̀ ń tẹ̀síwájú dẹ̀ sọ fún mi pé wòlíì kan sọ mẹ́sẹ̀jì wípé tí iṣẹ́ èèyàn bá parí níbì kan tó o bá lò ní lọ Ọlọ́run máa yà àwọn tí ó gbógun tiẹ̀ àyà mi já pé ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa gbé èèyàn tó máa gbógun tìyàn wọ́n ní Jésù ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run máa yan àwọn tí ó gbógun tiẹ̀ nìyẹn ohun tí tó bá tó ṣe nǹkan tó ní tọ́lọ́run ní kò ṣe ṣó bí ní àjò yẹn ṣe rí nìyẹn ìgbà tó dẹ̀ ti débẹ̀ a ti gbà pé ètò Ọlọ́run àwọn náà gbẹ ìgbà tó débẹ̀ ẹ̀kọ́ kan wò tún wò pé ìwọ ló máa di kínní mu èmi máa lọ ṣùgbọ́n mo rò pé ẹ jẹ́ ká máa jọ sí torí àwọn yẹn wá ń pè wọ́n gbà yẹn wípé ṣé iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣé kò ní pa orin tẹ́ ń kọ káàkiri ṣé kò ní pa lára làwọn náà wá padà gbà yí pé òun máa jáde èmi máa dilé mú. wọ́n máa dilé mú. èyí tó bá ti bọ́ sí ọjọ́ sáfíìsì wa bóyá Sunday bóyá àwọn program pàtàkì tá a ní láàrin ọ̀sẹ̀ tí mo dẹ̀ ní program wọn ò lè tẹ̀lé mi àwọn ò ṣe èyí tí ò bá bọ́ sí kankan bẹ́ẹ̀ wọ́n máa tẹ̀lé mi. wọ́n á fọlọ́run sìn yín nígbà wọ́n ti sìn yín jiná. yes ma. ẹ ṣeun mo fẹ́ béèrè báyìí pé nínú bíbélì ọba kan wà tí Ọlọ́run fẹ́ dìídì fìyà jẹ ó wá ní ìgbà tọ́lọ́run wò ó bí ó ṣe ìdíyàjẹ yẹn ẹ̀mí kan dìde ó ní èmi ó wọnú àwọn wòlíì ń di ẹ̀mí èké wòlíì bíi 400 tán wà ń gbà yẹn èké ni wọ́n wá ń sọ fún ọba yẹn wòlíì Ọlọ́run ni wọ́n o ṣùgbọ́n áńgẹ́lì yẹn dìde ó lóun ó di ẹ̀mí èké láti wọnú àwọn wòlíì yẹn láti sọ tẹ́lẹ̀ lòdì kí ọba yẹn lè dojúkọ ogun yẹn kó lè parẹ́ ṣé irú nǹkan yẹn sì ń ṣẹlẹ̀ ní ìsìn téyìn ó bá nǹkan lọ sọ́dọ̀ wòlíì. ipe kó lọ sójú ogun. pé yàtọ̀ fún ojú ogun bóyá ó ní ìlàkọjá kan bóyá ẹni náà Ọlọ́run ò wá fẹ́ dáríjì ǹjẹ́ ó ṣeé ṣe kí Ọlọ́run yí ìrànpọ̀ lójú wòlíì tó yẹ pé ọ̀tọ̀ ní nǹkan tí ó sì rí gẹ́gẹ́ bíi tìgbà yẹn. ṣe rí i kí Ọlọ́run kó má fi ara pamọ́ jẹ wá níyà. àmín. ó dáa kí wọ́n gangan tí Ọlọ́run pè kó dá ohun ẹlẹ́dàá rẹ̀ mọ̀. kí wọ́n gangan yàtọ̀ fún Olúwa wípé kí Ọlọ́run máa bá wọ́n gangan sọ̀rọ̀ ó lè máa mọ̀nà tí ó gbà ṣẹlẹ̀ o but nǹkan yìí o ó sì máa ṣẹlẹ̀ nǹkan yìí o ìwọ gangan ti máa rí i Ọlọ́run ó kàn yà àwọn tó máa fi ọ̀rọ̀ báàkì ọ̀rọ̀ yẹn kí wọ́n gangan lè mọ̀ yìí pé ẹ̀mí tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run ni ó ṣeé ṣe kí nǹkan tẹ̀yìn gan nígbà mi kẹ́ má gbàgbọ́ náà ṣe mọ̀ bóyá nǹkan tẹ́mi yín ò fẹ́ ṣe Ọlọ́run sọ fún yín pé nǹkan yìí wàá ṣe nǹkan yìí ọjà báyìí o gbọ́dọ̀ máa lọ tà kó wá jọjà tẹ̀ láìkì mọ̀mọ́ kan sọ pé òun ń tà tẹ̀ ẹgbọ́n máa sá ó sì ṣọ́ọ̀bù
but ṣọ́ọ̀pù yẹn bó ti wulẹ̀ kó gbowó wá kó gba gbogbo ẹ̀ kò kì í rí nǹkan kan kó ṣọ́ọ̀pù yẹn máa padà run yóò tó dìde ó wá lọ pray wọ́n ní àṣẹṣe yín dẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kò kí ṣe iṣẹ́ yín ó wá máa ń sọ fún wọn yìí pé tóun bá ti sùn òun máa lálàá yìí pé òun dín iṣu òun á wò yìí pé ọlọ́run má dọ́là òun padà ṣẹ́yìn iṣu dídín ṣọ́ọ̀bù àtẹ́ ńlá iṣu dídín iṣu dídín gbé wá lọ pray níbi kan sọ pé kí ni nǹkan tí ọlọ́run gangan bẹ́yìn gangan sọ ó wá ní gbogbo tó bá ti ríra òun ò kí ríra òun nínú ṣọ́ọ̀bù òun nǹkan báyìí ló máa ń rí pé òun ṣe wọ́n nǹkan tọ́lọ́run fi hàn yín yẹn gangan ìníkẹ́ lọ ṣe ó dẹ̀ lọ ṣe lónìí kọ́ ó ti tayọ náà ṣé o tún bẹ́ẹ̀ kéèyàn dá ẹ̀mí ọlọ́run gangan mọ̀ kẹ́mi ọlọ́run gangan olórí àbí ìyálòde kó máa bẹ́yìn gangan sọ̀rọ̀ tí bá ń bẹ́yìn gangan sọ̀rọ̀ fúnra ara èèyàn tó bá yan àwọn tó bá kọ ọ̀rọ̀ yẹn ẹ̀yin gangan ò mọ̀ bí tẹ́ ẹ̀ ń lọ bá ẹ̀ ń sọ pé ẹ̀mí èké ó rọrùn kí Sátánì lọ àwọn ẹ̀mí èké sí yẹn o. ọlọ́run gan ló tiẹ̀ wà rán yìí fúnra ọlọ́run. àlọ́lọ́run má fara pamọ́ jẹ wá níyà gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kọ́lọ́run kí ní àjò yẹn wáyé láàrin àwa àtọ́lọ́run kọ́lọ́run dáríjì wá. àmín. ẹ ṣeun ẹwà Kristi wòlíì ọkùnrin wà wòlíì obìnrin wà èwo ló fi ní lọ́kàn balẹ̀ jù nínú méjèèjì. kò sí èyí tí ò fi yẹn lọ́kàn balẹ̀ àti wòlíì ọkùnrin àti wòlíì obìnrin ọlọ́run tó pe ọkùnrin náà ló pe obìnrin náà. ṣé kan ò sì ní san jù kan lọ. ẹ wo. ṣé ẹ mọ̀ pé irú ẹ̀jẹ̀ àwò báyìí ní irú cns àbí sẹ̀lẹ̀ àwọn ibì kan wà tóbìnrin ò ń dé obìnrin tó bá wá níjọ tí ò wá lórí ọ̀fẹ́ àti gun pẹpẹ rẹ̀ tọrọ ọ̀ràn báwọn. àwọn nǹkan tí ń ṣe bó ṣe wù wọ́n sí o but a mọ̀ pé nílànà cns kò lọ bẹ́ẹ̀ yẹn obìnrin ò kí gun pẹpẹ ò bá ṣe church yẹ kó dáa kó ṣe rìgìdì pẹpẹ yẹn wà dáa sí obìnrin ò ní gun pẹpẹ àwọn ìrìn àjò kan wà nísìnyí kẹ́ obìnrin ẹwà àwọn tó máa ń ṣẹ̀rí mo ní woman kan tó jẹ́ pé ó lẹ́rìí kì í wọnú yàrá ẹ̀rí ẹ̀ o kò ní wọ̀ àwọn ọmọ lẹ́fì kankan tó jọ́kùnrin àwọn ni ẹ máa ń wọ̀ bẹ̀ kì í wọ̀ gbogbo tí ó bá mú yóò yà dúró sẹ́nu ọ̀nà gbàdúrà ni àwọn ọmọ lẹ́fì ẹnu ni kó mú wọn lọ sínú ilé ẹ̀rí yẹn kan lọ gbàdúrà ìbéèrè tẹ́ béèrè àti wòlíì ọkùnrin àti wòlíì obìnrin kò sí tí ò dáa but àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé ọkùnrin lè gbé tí ò rọrùn fún obìnrin nínú iṣẹ́ ìránṣẹ́ láti gbé. kí ni àwọn ìpinnu àti ìgbésẹ̀ tí ẹ ní nípamọ́ fọ́jọ́ iwájú iṣẹ́ orin yín? ìpinnu mo gbàdúrà kọ́lọ́run mú mi ga jù báyìí lọ ni. àmín. mo sọ lẹ́mú níbi tí mo sì ń lọ ó jìnnà kọ́lọ́run mú mi débẹ̀. àmín. mi ò tí ì débi kankan àánú àti ìrànlọ́wọ́ ọlọ́run ni mo béèrè fún àwọn ọmọ wa kan wà lókè wọ́n máa travel out bígbà tí wọ́n ń lọ sí Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa lọ wọ́n máa dé àwa ń sìn yìí kọ́lọ́run ó kó ra àwa náà lọ́wọ́ àmín. jù wọ́n lọ àmín. káwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ nípa mọ́ yẹn ohun gbogbo ọlọ́run ni ètò yẹn yé ìpamọ́ kọ́lọ́run ó gbé wa ga kó lè jẹ́ káwọn ọmọ tó tinú wa jáde kí wọ́n ó ṣoríire ìrètí ọ̀la wa náà ni. àwọn ìgbésẹ̀ kan wà tí kérúbù àti séráfù sábà máa ń ṣe bí à ń ṣe àjọ̀dún baba ńlá 12 a wọlé ẹ̀rí àpótí ẹ̀rí yàrá májẹ̀mú bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ nǹkan yẹn kí ló special ń bẹ̀ kí gan làwọn nǹkan tí àpótí ẹ̀rí tèmi rí ìfìdímúlẹ̀ rẹ̀ nínú bíbélì ó láwọn nǹkan tó wà nínú ẹ̀ wàhálà tí Mósè gbà tó kọ́kọ́ gbà tó lẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ìbínú ó wà nínú nǹkan tán kó sínú àpótí ẹ̀rí ọ̀pá Mósè àti ọ̀pá Árónì ó wà nínú tí wọ́n kó sínú àpótí ẹ̀rí àwọn kí ni wọ́n ń kó sínú àwọn àpótí ẹ̀rí èyí tí wọ́n ń gbé kiri láyé ìsìn ṣé wàhálà Mósè gan ká ní wọ́n ń kan ní téńtéńté jẹ́ wọn ò ti kan tán ní Ísírẹ́lì.
gbogbo àwọn tó ń ṣe ìrìn àjò yẹn torí ẹ̀ náà wọ́n fi gbé ìrìn àjò unification kalẹ̀. Àwọn tó ń tapó sí aṣọ aláṣẹ anes wọ́n ti mú wọn náà. Iná ní ìrìn àjò mọ̀mọ́ mi Yọ̀mí iṣẹ́ Ṣólóyè wà fún New Seraph láti fọkọ sí chọ́ọ̀chì tí ò ní dọ̀tí. Yes ma, yes sir. Kò sí chọ́ọ̀chì tí ò ní dọ̀tí but ibi tí àwọn ìdọ̀tí ti wà iná lọ́lọ́run lo àwọn tó tún nímọ̀, àwọn tó kàwé láti irú kan báyìí kò yẹ kán máa bá láàrin wa, irú kan báyìí kò yẹ kán máa bá láàrin wa. A gbàgbọ́ yí pé ẹni tọ́lọ́run bá pè láàrin ọdún kan ó yẹ kó nígbà tí máa wò pé dáàdi máa ń fi àsìkò yìí wá ojú Ọlọ́run, mọ́mì máa ń fi àsìkò yìí wá ojú Ọlọ́run. Ẹlòmíì lè ní òun gbààwẹ̀ bóyá bíríbírí ọjọ́ 9 kì í ṣe pé lọ́nú ẹ̀mí o. Àwọn máa kà kún pé ó wà ní yàrá májẹ̀mú. Bó ṣe obìnrin á lọ ṣe májẹ̀mú ẹ̀ lọ́wọ́. Àwọn kan dẹ́wà tó jẹ́ pé àwọn lọ gbé àpótí ẹ̀rí gangan ni. Ẹ̀mí ilé tú jùjù ibi tí gbàgbọ́ wọn wà nìyẹn láti fi báàkì agbára náà ni. Ṣùgbọ́n kálukú tó gbà yẹn olómọ nǹkan tó kó sínú nǹkan rẹ̀. Ẹni tó ń ṣe májẹ̀mú ọjọ́ 9 olómọ nǹkan tó fi ń bọ́lọ́run sọ nínú májẹ̀mú ọjọ́ 9 pé ṣe tòótọ́ ló ń gbààwẹ̀, tòótọ́ ló ń fi ọjọ́ 9 yẹn wá ojú Ọlọ́run kí àwọn ọmọ ìjọ rẹ̀ kan lè ṣe rere, kí àwọn tó bá wá pray lọ́dọ̀ rẹ̀ lásìkò gbà yẹn kí ìgbé ayé wọn lè yí padà. Òun ló mọ̀. Ẹni tó dẹ̀ lápótí ẹ̀rí náà òun ló mọ tọ́lọ́run kọ sí tó fi lọ gbé àpótí ẹ̀rí mi ni. Ọ̀pá baba ńlá méjìlá ń kọ́. Ọ̀pá náà. Ṣé kì í ṣe rí Bíbélì ní ká má ya èrèkèrè fúnra wa. Ọ̀pá àwọn ẹ̀yà Ísírẹ́lì ọmọ tí Ísírẹ́lì bí àwọn ọmọ Jákọ́bù 12 ó ṣe di ń tà ń pé sìn ṣó tó sìn. Ẹ gbọ́ ẹwà Kristi ilẹ̀ bá débẹ̀. Wọ́n ní ọ̀pá Mósè agbára Ọlọ́run ní ọ̀pá Mósè agbára Ọlọ́run ní ọ̀pá tó pín òkú pupa níyà lọ́jọ́ sí ọ̀pá Mósè agbára tó ń ṣiṣẹ́ nínú ọ̀pá látọ̀dọ̀ Ọlọ́run ni o ọ̀pá Mósè agbára Ọlọ́run ni ọ̀pá yẹn agbára Ọlọ́run ni. Ebọ́pá tí Mósè lẹ́ẹ̀kọ́ ní ìsìn. Ọ̀pá tí Mósè ni. Ẹ sọ pé ọ̀pá baba ńlá méjìlá ń kọ́. Kì í ṣe pé wọ́n yá èrè fúnra wọn o. Mo ń bọ̀ ẹni sùúrù. Ìdarí sí ẹ̀mí. Mo ń bọ̀ mà ní ilẹ̀ Yorùbá àwa náà ní àwọn tí òrìṣà dá kan tó ṣe pé wọ́n ní tí wọ́n fi ń dá wọn mọ̀ yàtọ̀ tó wá ṣe wípé àwọn tá a kà kún abọ̀rìṣà tí wọ́n máa ń lo àmì wọn tí wọ́n lò nígbà tí wọ́n wà láyé irú Ṣàngó for example ó ní oṣé igi náà ni wọ́n fi gbẹ́ tó máa ń lò pé tó bá nà báyìí iná máa yọ àrá máa yọ ni kò sí irú ọ̀tá tó lè wà wájú ẹ̀ á borí wọn táyì yẹn nílànà ìṣẹ̀ṣe. tí a bá rí àwọn tí ó jẹ́ oníṣàngó yẹn tán bá mú oṣé Ṣàngó dání sìn á ní abọ̀rìṣà ni wọ́n bọ̀ àwa gógó gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì àwa ń lo àwọn nǹkan tí àwọn tí a kà nípa wọn tí wọ́n ń lò láti máa pébọ because àpébọ ni mo rí sí èèyàn tó ní àpótí ẹ̀rí tó ń gbé jáde lẹ́ẹ̀kan lọ́dún tí wọ́n ń ṣàpẹ́tẹ̀lé lẹ́yìn tó ń gbé kalẹ̀ tán ní wípé kán máa ṣàdúà tí nǹkan yẹn dẹ̀ ń ṣe àwọn oníṣàngó náà àwọn náà mú tiwọn ó ṣe Ṣàngó wọn á fi ilẹ̀ wọ́n á dẹ̀ ṣàdúà nílànà wọn ó dẹ̀ ń ṣe kí ni ìyàtọ̀ tó wà nù méjèèjì irú àwọn ọ̀pá yẹn ní ìsìn ẹ̀yà Mósè 12 ni ó ní iye ọmọ tó Odùduwà náà bí tẹ́ ẹ bá délé Ifẹ̀ wọ́n ṣe àmì ọkọ̀ kan sí ibi bẹ̀ táwọn èèyàn kan dẹ̀ fìgbàgbọ́ wọn rọ̀ mọ́ bẹ̀ tán ń lọ bẹ̀ tán dẹ̀ ń rí nǹkan tí wọ́n ń béèrè fún kí wá ní ìyàtọ̀ ìṣẹ̀ṣe àti àwọn tí wọ́n láwọn náà ń sin àwọn táwọn ẹ̀yà kan lò èèyàn bíi tí wọ́n lò láti ṣẹ̀mí. Praise the Lord. Hallelujah. ṣẹ́rí àdìtú lọ́rọ̀ Ọlọ́run tábánikà máa tú yẹn á pè níbẹ̀ èmi tèmi a ò lẹ́rìí Jésù lẹ́rìí wa májẹ̀mú a lè ṣe májẹ̀mú ká gbààwẹ̀ májẹ̀mú wa lọ́dọọdún náà prógámù tá a máa ṣe náà là ń pè ní májẹ̀mú Ọlọ́run ló dẹ̀ fún wa a máa ṣe sọjí
á ṣe praise night á dẹ̀ dúpẹ́ tó bá tẹ̀lé ó ti tán náà nù àwa náà ṣe májẹ̀mú wa nù àwa ò ṣe ọ̀pá mi ò lè sọ much. àpótí ẹ̀rí ńkọ́. mi ò ṣàpótí ẹ̀rí. ẹ̀yin gbà pé àdábọ̀wọ́ ni. mi ì lè sọ pàdàbọ̀wọ́ ni o ṣe rí ẹ̀rí máa ń nílànà sí anes ẹ̀rí máa ń sọ fún àwọn míì mo ní màmá kan tó jẹ́ pé fúnra ẹ̀rí ló lọ bá màmá yẹn lé o. ta lè rí kí lè rí. ọlọ́run lè rí ìlànà sí àdìtú ni ọ̀rọ̀ ẹ̀mí ìjìnlẹ̀ sí anes ni o nìkan ẹ má wo nǹkan tó ti ṣẹlẹ̀ náà báìbù kọjá ẹ̀rí máa ń tọ́ wòlíì mi lọ fúnra rẹ̀ kódò lè má láìkẹ́ kí nìkan tó ṣẹlẹ̀ àpáta ló sọ sí ọ̀dọ̀ wọn wọ́n dẹ̀ kọ́ kéwú sí lára ó ṣàdédé bá nínú chọ́ọ̀chì ẹ̀ ó sọ síbẹ̀ ó wà lọ pa àwọn àgbà wòlíì nǹkan yìí mi ò understand ẹ o kí nìkan yìí kí ni kí lórúkọ ẹ̀ wọ́n ní kò lè ṣí kúrò níbi tó wà yẹn òun gan ló dẹ̀ lè fọwọ́ kàn àfìgbà tí àwọn àgbààgbà sí anes ó máa ń dìídì ìwọ ẹlòmíì lọ ẹlòmíì ò láìkẹ́ ṣé ẹ má jẹ́ ká wò pé wọ́n ń bọ òrìṣà àwọn míì àwọn tó ń bọ òrìṣà tọ́lọ́run ò pè wọ́n kán ṣẹ̀rí tí wọ́n ń ṣe àwọn náà máa mọra wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí but àwọn kan wà tó jẹ́ pé ó dìídì ìwà wọn lọ ni mo lẹ́rìí kan tó jẹ́ pé nínú àpótí wọn mi ò praise àwọn ẹlẹ́rìí o ọlọ́run ni mò ń yìn but mo máa ń kọrin fún wọn wọ́n máa ń invite tèmi torí mi gbàgbọ́ yìí pé ọlọ́run lè rí ṣé ibi tá a ti ń ṣẹ̀rí yẹn ṣé bórúkọ ọlọ́run là ń pè ń bẹ tó bá sínú àpótí yẹn bíbélì ní lẹ́bàá ń bẹ àpótí yẹn gíláàsì dẹ̀ ni kì í ṣe pé wọ́n kàn ní àpótí onígi gíláàsì ni aṣọ léèsì tó dáa tó ní gold wọ́n á dàbò lórí wọ́n á dẹ̀ sí wọ́n á sì sílẹ̀ báìbù ni. àwọn orin gbẹdẹ ńkọ́ tó faṣọ pupa lé lórí. àwọn yẹn ọlọ́run ló mọ̀ wọ́n. torí ṣe rí ìbéèrè yìí mi ì fẹ́ kí àwọn tó ń wò wá nílé tán ní ẹ̀rí tàbí tí wọ́n ń ṣe baba ńlá méjìlá tàbí tí wọ́n ń wọ yàrá májẹ̀mú kán rí bí ẹni wípé bóyá a ní ọkàn kíkorò sí wọn àwọn aráalé ni wọ́n ń fi àwọn ìbéèrè yẹn ránṣẹ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn tí ọ̀pọ̀ ń ṣe yẹn àtàwọn táwọn à ń pè ní oníṣẹ̀ṣe tó yẹ pé àwọn náà ṣàwòkọ́ṣe àwọn aṣíwájú wọn àwọn tí wọ́n lò tó dẹ̀ mú breakthrough wá fún wọn. ṣe rí ọlọ́run wa yìí àdìtú ni o bottle water tẹ́ gbé kalẹ̀ yìí tẹ́ bá gbé sórígun yàrá yín tẹ́ gbé báìbù síbẹ̀ tẹ́ ń gbàdúrà níbẹ̀ lójoojúmọ́ tó bá ti jẹ́ pọ̀ gangan bí tẹ́ ti wojú ọlọ́run yín nìyẹn tí ẹlòmíì náà bá ní problem tẹ́ bá ní ó yá lọ kúnlẹ̀ síbẹ̀ ẹ̀ kó gbàdúrà ṣé ẹ mọ̀ pé ogun ayé ẹ̀ máa lọ ìgbàgbọ́ ni o nǹkan tá à ń ṣe yìí ìgbàgbọ́ ni ìtọ́ni ẹ̀mí tẹ́mi darí ẹlòmíì pé máa ṣe báyìí fún mi lọ́dọọdún bóyá ẹ̀ ń tẹ́ pé abala méjìlá sí bóyá Ọlọ́run ló ní kó lọ ṣe abala méjìlá yẹn mi ò lè túmọ̀ Ọlọ́run ló mọ bó ṣe pé kálukú olódẹ́mà ṣírí ìpè ẹ̀ ìyìn tí Ọlọ́run fún un láṣìírí pé máa fi wá mi o tó o bá ti ń pè mí nígbà báyìí tó o dẹ̀ ń ṣayẹyẹ nǹkan báyìí màá máa dá ẹ lóhùn ẹni tó wá jẹ́ pé àdábọ̀wọ́ ló gbé sínú àpótí ẹ̀rí ẹ̀ ó kú ẹ̀ ó kọ́ lọ́hùn babalá méjìlá tó gbé jáde tó wáyé pé nǹkan míì ló ń bẹ́nu ẹ̀ ó kú ẹ̀ ó kọ́ lọ́hùn ṣùgbọ́n àṣírí ẹ̀mí ó wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ẹ jẹ́ ká àtàwọn aráalé tó ń wò wá ẹ jẹ́ kó gbàgbọ́ yí pé tó bá ṣe pé bottle water ló bá pè lọ́lọ́run rẹ tó gbé báíbù síbẹ̀ tó dẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ lójoojúmọ́ tó bá ti fìgbàgbọ́ rẹ rọ̀ sáàrin yẹn tẹ́lómi náà bá ní problem tó bá ní kó lọ gbàdúrà bẹ́ẹ̀ ọlọ́run ti jókòó síbẹ̀ tó bá ń pè yóò máa dáhùn. ẹni tí mo sọ sí báíbù ni kò dẹ̀ wá sí tẹ́ bá rí ọpẹ́ táwọn èèyàn máa dú lọ́dọọdún bíbélì lásán ló dẹ̀ wà nù kínní yẹn wá dẹ̀ nìkan gbàdúrà kò dẹ̀ sí ọdún ọ̀hún ṣé o má jẹ̀mú tó ń ṣe yẹn ẹ̀rí yẹn má jẹ́ ká fi ti tara pè ní nǹkan míì ẹ̀jẹ̀ á wò nínú ẹ̀ pé agbára ọlọ́run ni yìí tí ẹ̀mí ọlọ́run darí wọn pé kí wọ́n máa ṣe òun ni wọ́n ń ṣe yẹn
tó bá wá tún gbé lọ́nà mi àwọn àtọlọ́run wọn ni ẹlẹ́jọ́ ẹ bá jẹ́ ká wà túbẹ̀ yìí. ẹ ṣeun adúpẹ́ ìwé kan bẹ kọ́bọ̀ ni wọ́n ń tà á jọ ẹ bá ti gbá mú báyìí ẹ kà ẹ ní kà tán mọ́ ni Yorùbá fi pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbádùn ètò yìí látàtàárọ̀ a kì í pé ẹ kú ìfarabalẹ̀ níbẹ̀ yẹn àti a bá ti wa ìsà títí tá a bá ti kan màláàjú ìsà pinnu ká tó mọ̀ pé òkè tí ò sí nlé àwàsà rẹ̀ pin kò ní jù báyìí lọ lórí ètò tá a pè ní ohun ojú ń rí. Tẹnu ilé ìròyìn tán á sọ díẹ̀ àdákẹ́ ni o Drive TV podcast show tá à ń pè ní ohun ojú ń rí a ti mú àlejò wá ẹ ti wò wá bí ìran ẹ sì ti gbádùn wa kò wá ní pẹ́ kò ní jìnnà tá tó fi mú àlejò pàtàkì míì wá sójú wòran yín ẹ̀yin náà ṣàmọ̀ pé àní já yín nítàn mọ́ bí ẹ ṣe ń wò wá ẹ máa lọ́ọ̀fù ẹ máa ṣíà ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ dẹ̀ máa subscribe kálejò lájọṣe pẹ́pẹ́pẹ́ Ọlọ́run ò ní ba ìfẹ́ náà jẹ́ títí ìgbà míì tí a tún máa gbóhùn ara wa prophetess ajínrere Fúnmiláyọ̀ Ẹwà Kristi aya Adébáyọ̀ akínpé ẹkú ohun látẹ̀kan adúpẹ́ sá o ẹ̀pẹ̀lẹ́ bó tilẹ̀ jẹ́ pé àti ìjẹ́kẹ́ lọ sinmi tá a tún fi taari yín wá síbí Ọlọ́run yóò bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín Jésù àjíǹde ara yóò sì máa jẹ́ àmín Jésù títí ìgbà míì tá a mọ̀ gbóhùn ara wa tá a tún fojú kanra wa Bọ́lájí Sànúsí ló kọ tèmi ẹ jẹ́ n fà yín lé Ìyálóde Àjàwà lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìfarabalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá látòrọ̀ wòlíì obìnrin àti ajínrere Fúnmiláyọ̀ aya Adébáyọ̀ àti gbogbo ayé mọ̀ sí Ẹwà Kristi ní ilé iṣẹ́ wa a máa ń pe ẹ̀bùn tó wà lọ́wọ́ mi ní ohun ojúbà tí ò gbọ́dọ̀ bọ́ a fẹ́ kí ẹ máa bá wa ṣe àmúlò rẹ̀ nígbàkúgbà lóòrèkóòrè ní àsìkò tí àwọn tó wà nínú ẹ̀ bá ti pè fún lílò a sì ń gbà ládùúrà pé bó ṣe ń darapọ̀ mọ́ yín iṣẹ́ ìránṣẹ́ yín yóò túbọ̀ máa tẹ̀síwájú ní dohun èlò àlòpàtì ní dìránṣẹ́ Ọlọ́run àná ohun ká tán díẹ̀ kò ní fọ́ sí yín kò ní fọ́ sí ọkọ yín kò ní fọ́ sí àwọn ọmọ yín kò ní fọ́ sí àwọn alátẹ̀lé yín ìjọ tí Ọlọ́run lò yín láti dá sílẹ̀ Ọlọ́run yóò túbọ̀ máa wà pẹ̀lú yín ètò tó ń bọ̀ lọ́nà ní December 10-11 Ọlọ́run yóò bá wa ṣe àmín Jésù Kristi níbi tẹ́ ẹ̀rọ kan re sí ìrì ó wà àmín Jésù níbi tẹ́ ẹ̀rọ kan re sí ìrì ó wà àmín Jésù káàkiri àgbálá ayé a ó máa gbọ́ Ẹwà Kristi àmín Jésù Kristi kò sì ní fi ayé yín lẹ̀ àmín Jésù Kristi á wù mí bí ẹ ṣe ń gbà kẹ́ bá wa fi orin ṣe ìdúpẹ́ tẹ́ bá ti wá fi yẹn ṣe ìdúpẹ́ tán kẹ́ wá tún compose orin fún Drive TV. Olúwa o. A kí iléeṣẹ́ alálùbáríkà Drive TV lórúkọ Jésù iléeṣẹ́ yìí á máa tẹ̀síwájú Ọlọ́run tó ti gbé yín sókè kò ní rẹ̀ yín sílẹ̀ káàkiri àgbálá ayé wọn á dá iléeṣẹ́ yìí mọ̀ èròǹgbà yín ní rere lórí iṣẹ́ yìí lórúkọ Jésù Ọlọ́run á máa mú tẹ̀síwájú á jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹwà Kristi dé o àwa aládé o ọmọ ìyá àdúrà dé o àwa aládé o hello everybody Drive TV ló pè wá Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú ibi gíga lẹ ó máa lọ Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú ẹ jẹ́ a jọ gbé Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú ibi gíga lẹ ń lọ Drive TV yìí o ẹ ó máa tẹ̀síwájú. ẹ
ẹ ṣé. Yes. A dúpẹ́ látàárọ̀ a kí gbogbo ará ilé fún ìfarabalẹ̀ yín. Bí ẹ ṣe ń wò wá, ojú tẹ fi ń wò wá bí mo ṣe máa ń ṣe ládùúrà kò ní fọ́. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Aburú kéré ó tóbi kò ní sọ̀sọ́ dẹ̀dẹ̀ yín. Àìrójú àìráyè ẹ ò mà ní mọ ìpín kankan nínú rẹ̀ láṣẹ Elédùmarè. Títí ìgbà míì tá ò tún máa pàdé gẹ́gẹ́ bí a ṣe máa ń rọ̀ yín pé kí ẹ dákun àlejò tó bá tún wù yín tẹ fẹ́ ká gbé wá ẹ̀yin ẹ jẹ́ ká mọ̀ àwọn ìbéèrè tẹ́ bá ní fún wọn ẹ kọ síbẹ̀ a sì ń ṣèlérí pé a ó wá gbogbo ọ̀nà láti wá wọn kàn láti gbé wọn wá sí ojú ìwòran yín. Orúkọ mi ò yí padà o, olóyè àgbà ọmọ ọbabìnrin Olúwatósìn Àjàdí lèmi ń jẹ́. Èmi nìyálòde Àjàwà, èmi ìkan lè máa ń pè yín Fáṣọlá, èmi ìkan náà ní Ẹ́bónì torí àwọ̀ tó lódùmarè fún mi. Títí ìgbà mìíràn tá ò tún máa pàdé, ire o, ire kàǹkà. Iṣẹ́